kó forí ṣe kó fọrùn ṣe kò ní kán má bà tirẹ̀ jẹ́ o face to face ni o kó forí ṣe kó fọrùn ṣe kò ní kán má bà tirẹ̀ jẹ́ o face to face ni o ayele. You know what? Open your eyes, see beyond your nose. Kò rí bó ti rò níkùn rẹ o, inú ẹni kò mọ̀, ọ̀rẹ́ mi. Wake up! Torí pé inú ẹni kò mọ̀, ojú ẹni kò fi ríran kọjá yìí o. Torí ibi tó rí dé ẹ, ó kọjá bẹ́ẹ̀ o. Ayele. Inú jì ìyàgójú òkúlẹ̀ kò jẹ́ ní àdá ayélé inú jì ìyàgójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà. Ẹ̀gbọ́n mi ní lórí irọ́ ni. Àbúrò mi ní lórí irọ́ ni o, àjọjì kékeré lórí irọ́ ni. Inú níbí ni o máa kán ta ìmọ̀ wá wò ó, ṣọ́ra ṣe ọ̀rẹ́ mi forí pamọ́ o, gbogbo ẹni bá ọ̀fẹ́ yìí kan ló fẹ́ràn rẹ o. Inú níbí ni o kán ta ìmọ̀ wá wò ó, mo fẹ́ kó mọ̀ yẹn dájú o, forí ara rẹ̀ pamọ́ o. Inú níbí ní ìkókó tá ìmọ̀ wá wò. That is what I want you to know, my brother. Ọlọ́run nìkan ló ń pa mí mọ́ o. Ayélé inú jì. Wọ́n lè kọ́ ní sáìtì ní àṣepọ̀ ẹ̀. Kí ẹlòmíì máa rí rẹ̀ ní rí pé torí pé ìjọba ti ṣe nǹkan sí bíbá yìí, wọ́n máa lo advantage. Wọ́n náà fẹ́ gbé kiosk sí bíbá yìí. Tó bá ti fi wáyé pẹ́rẹ́ àtọ̀dọ̀ yín ni. Bí wọ́n sọ fún káká, èyí tí ajá fi ń bá ọmọ ìṣeré ló fi ń bù jẹ. Tó bá fẹ́ ilẹ̀ máa fún níbi tó wà òkè. Kó máa sọ pé òun máa ní ẹ máa bẹ́ẹ̀ máa wọ̀ rí ẹgbẹ́ kiosk sí bí àwọn èèyàn kan náà ń gbé bí o. Àyàtọ̀ sí yẹn pipeline ló ń wò yìí. Ìjọba ò gbọdọ̀ di abẹ́rẹ́ ní orí ẹ̀. Do you understand? There will be a problem. Okay? It's all right. It's all right. Okay, wọ́n tẹ̀ ti máa kéde. That's good. Yeah, kí ni kọ́tà tó bó ṣe yín? Ẹ jẹ́ kí n excuse ẹ máa bọ̀ ẹ bọ́ báyìí kí n. Sọ̀kọ̀ bá fẹ́ ẹ ṣe bọ̀dá mi ẹ gbà pé. Láìsí hold on please. Bọ̀dá. Nígbà tí ẹ ní kí n sọ bí kì í ṣe nǹkan tí mo lè sọ bí bíbá yóò wà conducive fún mi but ẹ ní kí n sọ owó tíbi tí àjọ sọ ni mo ní mo wá gbà. Kì í ṣe lẹ́nu yẹn for the next 2 weeks no promise ẹ. Nígbà tí ẹ mọ̀ pé kí n ṣe lẹ́nu kí lẹ ní kí n rí lẹ́nu fún. Èmi ò ní pé kó rí mi lẹ́nu wọn. Kí ló dé tẹ̀ ń pé sọ wọn báyìí. Sọ pé olùgbọ́ pé mo ń bọ̀ sí site ló wá ṣe ń site tí wọ́n ní ṣe site ni kí lè tiẹ̀ pẹ̀lú site. Bọ̀dá bẹ́ẹ̀ ṣe ń ṣe mi ò fi mi tata láìkẹ́. So ìjọ ta bá rí bí ni bí ń wọlé
èní ilẹ̀ sọ pé ẹ máa fún mi lówó yẹn bọ̀dọ̀ ẹ dá mi lóhùn kò lè wá gbogbo ìtàn sọ. in 2 weeks time ṣe máa fún ẹ ọmọ tó ń wo èyí mo fún ní àdéhùn lé ní mo tẹ̀ ń gbé lọ báńkì lọ. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bá olóko sọ. máa lókàtí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun gbómi lẹ́nu ṣé òun máa ń gbówó lẹ́nu bẹ́ẹ̀ ni. èmi náà máa gbówó lẹ́nu báyìí ọlọ́run bó bá ti gbó bọ́dá mi lẹ́nu máa gbóyún lẹ́nu ẹ kúkú jọ wá ìyá àgbà lẹ́jọ́. láìsí má kọjá yìí rẹ bọ̀dá tí n bá gbọ́ yín dáadáa ìyàwó mi mọ́ bọ̀jọ́ tí n bá gbọ́ yín dáadáa ẹni ẹ máa fún òun lówó lẹ́nu yes bọ̀dá kò lè work. kò sí ní work ó máa gbà lẹ́nu. ó máa work ó máa fi ẹ̀rẹ́ fẹ́ tẹ́ àbí. kí ni mo fẹ́ tẹ́ kí ni. what I'm talking. wàá gbé mi lẹ́nu. inú ẹ̀ máa gbọ̀ wọlé. wàá gbé mi lẹ́nu. ẹ ṣe bọ̀dá mi. mo ìyàwó mi mo ti bọ̀ bọ̀dá ẹjẹ́ mi yóò ẹjẹ́ mi bọ̀dá. orí àgbẹ̀wò ìwọ̀n láìjọ máa tẹ́. lọ́pọ̀ ìwọ torí ẹ̀yìn wọ àtàlàbí kò sẹ́ tó bìrẹ̀ nù kó mojú mi. bọ̀dá wọ mi. no manners manners lèmi o. sẹ́ni máa gba owó yẹn lọ́wọ́ máa gbà lọ́wọ́ báyìí. ń tẹ́ mi lójú ẹ̀ jẹ́ kí ọmọ tí ó tó kọ̀kọ́ máa rí mi fi ẹnu èrè mi àti ìjọ wáyé tí n bá gba owó yẹn kí n kú dànù. láìsí láìsí mo ti máa bẹ́ẹ̀ fa ìwà àtúmọ̀dá ẹ wò bọ́dá mo yí ok alẹ́ fọ́tò tàbí ẹbí bá mi ẹ ràn wò. ayé lè inú jẹ́ ènìyàn lójú òkun lé kò jẹ́ ní àgbà. mo ti set table tán sílẹ̀ kan lẹ́yìn ọ̀rọ̀ sísá mi àtàwọn mi mọ nǹkan tí mo lè ṣe sí mi ò mọ̀ kò sí nǹkan kan tí mo ṣe fún wọn tí wọ́n appreciate yàtọ̀ sí àbúrò mi kékeré yẹn ṣórí ní bóyá tàbí mi àgbà mo ò rí nǹkan tí mo ṣe fún ọlọ́yẹ̀ tó appreciate láyé wá mi àdúgbò mi mọ́ kò yé mi mú kan lọ́wọ́ báyé bọ̀ látàárọ̀ tá a jáde lọ́wọ́ ọ̀rọ̀ wọn ni mò ń lọ́wọ́ ìgbò wà ló dé pé ṣọ́ọ̀ṣì wọn kò ṣe wọ́n á wọ́n lé mọ́ àwọn òbá ẹ̀ pé ọlọ́run ló fẹ́ ṣe gbogbo ìdá. jẹ́ ká gbàgbé lórí tó ṣe ibi tójú kòkòrò ẹni bá sùn sílẹ̀ náà ti máa ń kà torí pé wọn ò lélò míì wọn ò lókè mí lẹ́yìn ọ̀run o torí ẹ̀ náà ni wọ́n ṣe máa wá bẹ́ẹ̀ èmi rò wípé tó bá fún wọn ní nǹkan tó jọjú tó fún wọn lówó tó tówó káwọn náà lè máa fi ṣe business ọ̀kan lè máa fi ṣe kankan ọkàn wọn abalẹ̀ because wọn lélò míì ìwọ náà ni wọ́n ní torí ti wọn lọ́nà ṣe dẹ́ ẹ ọlọ́run ti ṣẹ́ ní igi àràbà ńlá tí gbogbo wọn sá sí lábẹ́ nìyẹn because my dear máa fẹ́ kó owó títí wọn mi ì ní fẹ́ kọ́ wọ́n wípé àbíyàwó ẹ̀ kò fẹ́ kó tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀ mi ì ní fẹ́ káwọn ọ̀nà ọgbọ́n mi wípé ọlọ́run ti ṣe bless wọn tó yẹn wọn ò dẹ̀ nímọ̀ wípé òun ṣe wọ́n tó bá ṣe ilé ìyá lè tẹ́ everybody lọ́rùn ẹni lówó orí yẹn wọ́n fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yẹn wọ̀. I think I've got my points. Pé kí n wá owó gidi fún wọn. Bẹ́ẹ̀ni. Àbí once I do that, ẹ̀yin ò lè disturb owó pé. Kò disturb monthly allowance ṣe máa ń fún wọn. I will do that. Máa ṣe bóyá ṣe. Èmi náà kò disturb gbogbo àwọn nǹkan tí mo lọ ń gbé fún ìyá àgbà every month. Àwọn bàbá ọkọ mi náà wọ́n wá bí. Kò disturb nǹkan tẹ́mi náà bá fẹ́ ṣe fún wọn. Bó jẹ́ bọ̀dà kékeré ni o, bó jẹ́ ọkùn náà ni o, kò disturb nǹkan tẹ́mi náà bá fẹ́ ṣe fún wọn. Ẹ̀gbọ́n mi ní lórí irọ́ ni, àbúrò mi ní lórí irọ́ ni, àjọṣe kékeré lórí irọ́ ni. Gbadé Gẹṣin, òun ló lóun fẹ́ bá wa sọ ọ̀kan, ó fẹ́ rí wọn ló dà. Màá ránṣẹ́ sí yín ká pàdé nílé ẹ̀ wá ní láéláé. Ibi abápẹ́lú ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ilé mi gangan ó ní ká ti pàdé.
kí n ránṣẹ́ sí i tó gbádégẹ́ ṣe àwọn ọ̀rẹ́ mi. ẹ ṣe àǹtí mi ẹ pẹ́ fún wa ọjọ́ yẹn àdálẹ́ adáfọ́nà àárọ̀ ẹ̀ lọ́rùn ẹnìkan ní ṣeré ẹnìkan ní gbogbo alágbára àmàrẹ àtiwọ́ àti tó jẹ́ fanú ìyá ọkùnrin ṣeré náà. nǹkan tí èmi rí ni pé ẹbí àjò bá ṣe wáyé lọ àkókò ẹ̀ náà ni bó tilẹ̀ jẹ́ pé àwọn lineage míì wà ṣùgbọ́n tẹ́nítẹ́ní takísà ní tààtọ̀ wọn ọdẹ gbọ́dọ̀ máa fi àwọn kan kó máa fi bú ẹ̀yìn wọn á ní ṣègbè ẹ̀gbọ́n wọn lówó àbúrò wọn lówó kí ló dé tí ò hàn lára wọn wọn á jókòó orí bẹ́ẹ̀ mo kàn ronú ìyá ìjì ní iṣẹ́ òsì máa sọ pé nǹkan bàbá ló ń kọ́ mi lóminú wálé tọ́rọ̀ bá rí báyìí ẹ̀gbọ́n ojú kẹ́ mọ bẹ́ẹ̀ máa ṣètò àwọn àbúrò yín àti kẹ́ wá owó gidi fún wọn kó ní kálukú ṣe kí ni kó má ṣe pé bẹ́ẹ̀ àbí àfúnra ẹni lẹ́jà ẹ̀kọ́ bí wọ́n ṣe gbẹ̀jà. ìdí tí mo yẹ sọ pé owó nìkan ni tó wọ́n ní kí jẹ́ káwọn ọba mi lè máa lórí ibi tó bá pẹ̀lú lórí àtúntò lè sọ kò sí kankan tí mo lè gbé ní tẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ògbódò akíntú akínrágbá wọn náà lẹ́yìn tí mo fọlá dé yọ yìí lọ. ohun tó gbé mi débí nìyẹn. onígbèrè ìyàwó ẹ ló gbà ẹ lámọ. ó bá níyàwó náà tó bá fọ̀rọ̀ lọ kò sí tó burú náà. bẹ́ẹ̀ ni. mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ èyí tí mo sọ jáde. màá fún ní kálukú ní check ní owó tó tó owó báyìí sàn ní kálukú tó lọ ṣe fún mi kó fi establish ara ẹ̀. a dáa fún yín bọ̀dá mi. check ní kálukú dà. bọ̀dá mi ẹ ní ṣubú dànù ọlọ́run ẹ ní ṣíṣe quiet please. ẹ má gùn lẹ́mìí. quiet. aláàánú ni wọ́n. mo ní kó quiet. why. má fi prayer disturb presentation period tán wáyé. ẹ wo láìfù tó yẹ kẹ́ máa ṣe àṣẹ. njọba. ó yẹ kẹ́ ìgbọ́ máa ṣàmì. láìsí o máa tẹ mo ní kó pariwo mọ́. no sir point of correction sir I'm not lazy lace. Lace cash, yes. Lace what? Lace, like in your olden days. I go 1977 say. Lace cash mania. Lace cash mania, yeah. All right, mania. 5 million naira ló ṣe kí. nǹkan tó bá fẹ́ máa ta àbẹ̀tẹ̀ lọ́wọ́ lè ṣe ló fi bẹ̀rẹ̀. ó pé lóòótọ́ ó lè wówó dì. Àmín. Àdúrà yẹn ò tó. ó ṣe pọlọ. ẹ má lè títì. Máa dáa fún yín bọ̀dá mi ọ̀dọ́. Ògo yín ò ní wọ mi. Iwájú báyìí lè máa lọ. Àwa náà ò ní ṣọ́kú mọ́ yín lọ́wọ́. 5 million naira. Àìjọ torí ẹ. Quiet please. Ẹ jẹ́ kọ́kọ́ sẹ́ẹ̀kì tèmi náà. mo ní kó pariwo mọ́. Ẹ jẹ́ kọ́kọ́ sẹ́ẹ̀kì mi. stop Ẹ jẹ́ kọ́kọ́ sẹ́ẹ̀kì mo ní tèmi. kó stop ẹ. Àmì máa ní. this is time for praise. Ẹ jẹ́ kọ́kọ́ sẹ́ẹ̀kì náà. Okay. Ẹ bá nǹkan ti ṣáàkì yín o. N tẹ́ bá bá kọ́ ní kẹ́kọ̀ọ́ o. ó ti mú nǹkan kó tó. filẹ̀. don't use my yata during the prayer. Kí lẹ wí? iye tó wà lórí ṣẹ́ẹ̀kì àwọn màmá àti ẹ̀gbọ́n ìlú wa. 5 million kọjá orí òjò orí. Mi ò ní wá yìí tì. Mi ò ní wá yìí tì bọ̀dá mi. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Ẹ jẹ́ pọ́tù ìyá. Màá dàgbò ni. Mi ti mọ̀ mọ́ tí mo sọ. yóò kọ fún mi. yóò kọ fún mi. láti fi dá ó sì jẹ́ kí tèmi gbé pẹ́ẹ́lí díẹ̀ ju ti wọn. sísárẹ́ká tó ṣòṣà láti ṣòṣà àbí ẹ máa fi ìyẹn ò dówó ń jẹ yín lọ́wọ́ ṣùgbọ́n mo ní kẹ́ lọ fi bèrè owó tẹ́ máa ṣe ni àbí kérésìmesì ló tún bọ̀ yìí sí ẹ. Bọ̀dá mi á dá fún yín ní agbára Ọlọ́run. Àní wá yìí tì. okay bọ́dá mi. Lọ́lọ́ Ọlọ́run ẹ̀. would you keep short I want to talk. Ẹ ṣàdúrà. bọ́dá wọn nà máa là ń gbàgbé. Bọ̀dá mi ò gbá yín lójú rí. It's not about sit down and security. mama bẹ́ẹ̀ mi akiwo máa gbá ẹ lójú. lembo bọ́dá sorry bọ́dá. Máa gbá àwọn náírà máa nì sí yín. I am a Malian. Terminal distributor. Malians. come again kí ló kọ́. I am a Malians. Oyè Malians ni mo jẹ terminal distributor. ohun tó ń jọ ẹ lójú yẹn ṣẹ́yìn ò mọ̀ pé a ti ń ṣọ̀ṣà ká tó ṣọ̀ṣà ni. in the olden days when I was very very young. Yes. member ni mi. Member kini. Fẹ́dọ̀ Wúràns Meaning. o fẹ́ mọ̀ túmọ̀. Yes. Fẹ́lá Wow, boy,
Fẹlá Orlando Ọ̀wọ̀ Ọmọwúrà fans club èmi ní secretary mo tẹ̀lé àwọn mẹ́ta tó fi kú ni mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí àwọn mẹ́ta 1 million lọ́rùn tó mọ̀ pé mo tẹ̀lé àwọn lọ́yà tí mo jẹ́ sí wọn. I drove my car to the past king, but the reigning king now still remain the king, the castle, Malians. But junior king because inú èéfín lè mi gbé dàgbà. A máa make it fún yín. ẹgbọ́n tó sọ yẹn. Àmì Malian. kò sẹ́. Every Malians. ṣé wọn náà fẹ́ máa sẹ̀yìn ọ̀rọ̀ ọ̀pọ̀ jáwùlà tí wọ́n bá ṣe lórí owó tẹ fún mi mo gbọ́ lọ́wọ́ connection tó wà bẹ̀rẹ̀ mo ti fẹ́ bínú tẹ́lẹ̀ but mo tún wá take care sí fún yín ẹ ń sọ pé owó tẹ fún èmi àti sista ìkan náà ni mo rí pé wrong obìnrin ní sista àwọn ọmọ wọn á tọ́jú wọn kò yẹ kẹ́ fún wọn lówó tó tó yìí. ṣé ìwọ òbí wọn. tọ̀dọ̀ mi yàtọ̀ sista. lọ́nà wo. Thank you. ṣé àwọn pé that was a time tí mo ní ìdádúró ọmọ ìgbà tí màá bounce back kí n bẹ̀rẹ̀ sí bímọ gbogbo ọmọ tí mo bí pátá obìnrin ni wọ́n. okòwò ńlá ló dá okòwò ńlá láti póbìnrin ló bí jọ ṣọmọ ọkọ ọmọ tó máa gba ìdọ̀bálẹ̀. Ẹ wá ṣe àwọn ọmọ obìnrin yẹn ń ṣọmọ tí wọ́n bá ń ṣọmọ bí tá a lè kó wọn lọ́wọ́ tẹ bá bìlì pa àwọn obìnrin tẹ bí wọn ń ṣọmọ ẹ̀yin ẹ jẹ́ ká gẹẹtì gbogbo wọn a máa fi wọn sínú group chat lọ́wọ́ kan màá dẹ̀ sá wọn sórí Badoo àbí lórí friend zone àbí WhatsApp nọtì àbí kí gbé wọn sórí OLX wọ́n á tà àwọn kílẹ̀ tó mọ́ àwọn kí àlùbáríkà gbogbo wọn ó ti lọ́lẹ̀. ọkọ excuse me. èlò lọmọ. intention ni pé wàá ta àwọn ọmọ mi àbí. mi ò ń ṣe pé máa tà wọn finally akọ máa lò wọn business. láìsí 1 night per show. láìsí fún èrò tó ní lọ́kàn yẹn. yes sir, point of correction. Yep. lace cash. lace cash. okay nira fún yín láti. tó bá jẹ́ nǹkan tó ń jẹ́ sí. ẹyẹ gbẹ̀mí láìsí mọ́. yes okay let's cash Malian. yes Malians yes I'm answering. o ní wúlò fẹ́ bí wa tó máa fi jáde láyé. no Leboye no. máa gbé sẹ́pẹ̀. máa búlò sẹ́yìn kan búlò. ṣe ti help mi rí ni help mi rí bẹ́ẹ̀ ṣe wà yẹn lè sì lè kún 500 naira lèmi lórí ẹ̀dẹ̀ ní ẹ̀gbọ́n wò lè jẹ́ ẹ̀gbọ́n wò ní. nígbà tí wàá sọ́dọ̀ mi last time fẹ́ 300 naira. 300 naira. 300 naira tẹ́yìn fún mi tẹ́yìn sọ fún mi pé kí yọnu change tí tẹ́ ń jẹ mí. ok mo no ẹ̀yin lẹ́sìn jẹ́ mi 200 naira. sista ẹ kà máa bọ̀rọ̀ lọ sẹ́rí alára mo rè jẹ lòun ara ẹ̀ náà nìyẹn mo tún kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé bọ́dà àti bá fẹ́ dé mi lókòwò ẹ̀dá mi lókòwò ilé ìkéré sí mi bóyá jẹ́ nìyẹn bí o bẹ́ẹ̀ kọ́ òun ò ní máa ṣẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ sí mi. ẹ ní tẹ́lọ́rùn ṣá mo dúpẹ́ ojú kòkòrò kò já tó bá pé 500,000 ẹ fún wa kó ṣáṣí owó pamọ́ sí yín lọ́wọ́ ni. ẹ̀mí ẹ̀ ga ẹ̀mí ta ni. tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ imú ẹ ṣì jìnnà sórí. ẹ fi lẹ́kọ̀ọ́ kò ní ìdí kò ní ìdí. àǹtí ẹlẹ́ ò jẹun kankan. mi ti ẹ̀ gbà pẹ̀lú gẹ́ni. kò sóun jẹ́ ilé kí n ní káwọn ọmọ lọ rà á fún. wíwá tẹ wọ́dọ̀ mi lé nìyí ó ní ohun tọ́lọ́run fi ṣe torí tó bá jẹ́ pé ẹ̀wà àfẹ̀sìkẹ́ má bà mí pé mo ti pokùnso. ìrìn ìlú ẹ sẹ́ni máa wá tẹnu lóde. ẹ ṣe ọ̀rọ̀ lórí owó tí bọ̀dá mi bá dé gẹ̀ ṣe fún wa òun ni ọ àǹtí mo ti ná tọ̀dọ̀ mi tán bàtà business tí mo tiẹ̀ ní lọ́kàn pé mo fẹ́ fi ṣe mo ṣe wà lẹ́nu ẹ̀ pé mò ń plan ẹ̀ mo ṣe ṣe bówó ṣe kú pé nìyẹn o títí dì sí kọ́bọ̀ ò sí mọ́ máa wò kí mo ti fẹ́ kí ló tó wò bọ̀dá yìí ṣe fast ó ṣe tètè tán lọ́wọ́ mi báyìí nínú owó wo lélẹ́yìí o kò yẹ kówó ìṣe tán. ó yẹn gbé ìmọ̀lú owó tó fún mi ẹgbẹ́ ní kí n sọ fún pé kí n fi pèsè bẹ́ẹ̀ yẹn bá lè ṣe ìrànlọ́wọ́ kan fún mi nínú owó tó fún mi dákẹ́ ìyá mi díẹ̀. bísínẹ́sì yẹn ti má ti lè ṣe láàrin oṣù mẹ́fà máa dáwọ́ yẹn padà. ẹ̀ńtà bá ṣàsùnmọ́ tá a sùn tì là ń jarun pálù. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dà ìparí ẹ̀ ni ò sún rárá. mi ò sọ dáadáa ni. nígbà tó ní bóyá wà rí nǹkan kan lọ́wọ́ mi ṣé o mọ̀ pé owó tí Gbádégẹ ṣe fún wa owó afẹ́fẹ́ ni. mo sọ náà ó ti fast ju bí mo ṣe ń spend yẹn. èmi gan ti náà ti ní tán kí mo fi ṣe wọn ọ̀rẹ́ mi bíi mẹ́jọ kan lọ́nà fẹ́ ṣe ṣíṣe tán máa ṣọ mo ra aṣọ wọn mẹ́jẹ̀jọ wọn tẹ mọ́ra wọn rí ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn mo dẹ̀ ra aṣọ wọn mẹ́jẹ̀jọ mo lọ pàtí wọn
lówó bá tán. Aṣọ pátí Bẹ́ẹ̀ni. lẹ fi owó tí ọ̀dọ̀ mi rà. Ó ní. Kí ni mo fi tèmi ṣe o? Mi tẹ̀lé rántí kí ni mo fi ṣe o? Bọ́ọ̀ì kan ó dàbí pé bọ́ọ̀ì yẹn ó ní problem. Ó gúnyàn lọ́bẹ̀ ní Ṣómólú mímọ tó kọ̀ sí ìjà wọn. Ọlọ́pàá mú mo lè lọ gbálẹ̀. Mo náwó bá ọlọ́pàá. Kí ni mo tún ṣe lọ? Mi tẹ̀ rántí ogun tí mo ṣe. Wọ́n tẹ̀ ṣe yóò fi ṣe yídà díẹ̀ ṣe bó fi hàn lọ́wọ́ ni. Èmi fi tèmi ṣe fàájì ni o. Tọ́mọ bá gbọ́ngbọ́n. Tó wá mọ gbogbo ohun tó ṣẹlẹ̀. Gbogbo ohun tá à ń sọ̀tà ló tán yìí. Owó òtòwó ló tán. Tó yẹ kí n fowó ṣe pàtì. Owó tán. Pàdé gẹ̀ẹ́sì gangan ní òyìn fún wa ní ohun tó tọ́ tó yẹ tó lè tó wàá lò. Sísá á dáa fún yín. Ẹ tún pẹ́ fún wa. Ẹ ṣèyà fún wa pẹ́. Ṣé mọ̀ àǹtí mi ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé yìí mo tún sọjí pẹ̀lú ẹ o. Kọ́ ẹ gbé bọ̀dá yẹn fún wa ní owó tó tówó ni. Táàbùrò yìí bá kó owó tó tówó lẹ̀ fún wa ni. Kò lè tètè tán bẹ́ẹ̀. Dáadáa. Tí ẹṣin bá dá ni a máa tún gùn ní. Yorùbá dẹ̀ sọ pé tọ́mọ bá lóun gbọ́gbọ́n kúkú ìyá ẹ̀ gbọ́gbọ́n sísìn. Máa kán bọ̀dá là. Ọlọ́bẹ̀rẹ̀ owó mi. Kọ́ sọ. Ẹ̀yin lẹ jẹ́ òṣùpọ̀ ẹ lórí gbogbo wa. Mo ṣe ń sọ nípa téèyàn ń gbàṣẹ, mo lè ti gbàṣẹ nílẹ̀. Kọ́ sọ mo wà lẹ́yìn ẹbí ké. Èmi ò níṣẹ́ kan ṣe mọ́. Òun ni ó máa ṣiṣẹ́ táwa máa ná. Ó ti tọ́ forí ṣe mo bá àti mo wọ̀. Kò ní kán má bá tirẹ̀ jẹ́ o. Alájí, ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pé ó bá mi san school fees mi. Ẹ sọ fún mi pé ẹ fẹ́ mi ìrìn. Ẹ dákun gbogbo kọ yín náà. Muhammadu Isa Adébáyọ̀ ọmọ ìgbàlẹ̀ lọ́sìn. Muhammadu Isa. Ẹ̀mọ́ kí òun lẹ́kọ̀ọ́ kan. Ọlọ́run ní fi yín lẹ̀. Ẹ ṣeun mi o. Ẹ ṣe tẹ́ ìdójú tì wá. Lọ́wọ́ wa ní tójú tì nígbà kọ̀ọ̀kan. Ìwé tẹ̀ ń kà náà lágbára Ọlọ́run ẹ ṣàṣìyèké lórí ẹ gbogbo òbí ga. Gbogbo tí àwọn òbí yín ò lè dé ẹ̀yin ò dé bẹ́ẹ̀ jù. Láhùlà ọ̀dà àpòwọ̀dà ìlà. Èmi mo ní ó pè é wá. Inú mi sì dùn ẹ̀ dáhùn. Mo sì ṣe rí yín náà pé àpẹẹrẹ ọmọ náà mi lára yìí. Ọlọ́run wá ní fi yín sílẹ̀. Ṣé mo dúpẹ́ o? Ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ gbọ́. Ìyẹn fojú olóore kún bí o. Tọrọ kọ́bọ̀ lèèyàn bá fi ṣeré fẹ́ dà èèyàn máa mọ̀ lórí rẹ̀. Dàpọ̀ torí ọlọ́run tàbí àwọn ìgbà lórí rẹ̀ dàpọ̀ ṣàánú mi. Ẹ ṣe dúpẹ́. Èmi náà ní fi ilẹ̀ mọ̀ràn tí iná máa fàdúrà ránṣẹ́ sí ẹ̀rọ. Mo ìwà báwo kí ló dé tọkọ ilé chẹ́ǹjì ọ̀rọ̀ tá a sọ ọ̀dọ̀ sọ àná di bá ní ìkojúmọ́ tó mọ́ pé òtún pé travel mọ́ pé ó ṣẹlẹ̀. Ọ̀rẹ́ ò ní bínú. Ara mi ò fẹ́ rìnrìn àjò. Nǹkan ṣẹlẹ̀ tí wọ́n ti sọ fún ìyá ẹ̀rọ fún àìkọ́ jẹ́ kẹ̀kọ́ fún ọgbọ́n fẹ́rẹ́ ní jíjìn ọ̀dọ̀ environment. Wù mí náà lọ, wù mí kí n lọ, but ní ọmọ bára mi ṣe ń ṣe ara mi ò ṣáà travel ṣáà. Dáwọ́ jí ẹ̀wọ́ ìgbìlọ̀ ọ̀gbìn. No. Ọkùnrin ìwà ó jẹ́ ká jọ lọ. Ó lè ṣe é ṣe báyìí. Ṣé jí náà bẹ́ẹ̀ bá mi mẹ́tẹ́ mọ̀ pé ní bó ṣe máa ń ṣe èèyàn á láti sílẹ̀ nílé jù náà. Mungkin kalimi gozibitana, azimishi mabado yani. Liga? Láàbí mẹ́sìkìlá. Shukran. Trust me. Ewúrẹ́ jọ sọ tí ara ẹ̀ ló sọ ajọ́ ń lò ní. Ẹ̀wẹ̀ ọmọ kan ṣẹlẹ̀. Jẹ́ kí méjì máa lọ. Máa pe ẹ̀lẹ́ àti èkì ní máa ti kó mi ṣe pé kó bá tíkẹ́ẹ̀tì wa èèyàn mẹ́rin. So how many days na mo ṣe fún? 8 days sí tó. Oh God, 8 days bí báwo? Kò ṣe 10 days. Your wish is my command. Uncle, àjọ ń lọ ní. Of course. Masala. Okay. Martin, man. It's all right. See you later. See you later.
ó rò bí mi ò gbọ́ lárúbáwá rárá àbí ó wá fi lárúbáwá sọ̀rọ̀ sẹ́rẹ̀ ni. Bàbá ẹ̀ mọ̀ pé gbọ́ fílítẹ̀ ṣe ti dìnnà lójú ọ̀rẹ́ yìí tà ní. Ara ẹ̀ ò yá ó gbọ́ wọ́n jí ta lórí ẹ̀ ẹ máa wọ́ mi lọ ni ẹ wá wọ́ mi wọ́n ní ara mi ò tábò ẹ sọ fún mi pé ẹ máa búkú tíkẹ́ẹ̀tì ọjọ́ 10 ní kọ̀ọ̀kan 100 days ilẹ̀ bá lọ búkú òun mú ìlànà ibi tọ́pọ̀ náà bá dorí fọ ìyàwó gbọ́dọ̀ dorí fọ. ẹ̀gbọ́n mi ní lórí irọ́ ni àbúrò mi ní lórí irọ́ ni àjọṣe kékeré lórí irọ́ ni. inú níbí ni o. bá dé gẹ̀ẹ́sì ọmọ àlàkẹ́ bàbá pòkùn kókó àlàyé ní dáhùn. adigun ọkùnkọ kì í dọ́jọ́ ọkú ẹ̀ kó dọ́là èyí ni kò ní dọ́là tí bá ti fẹ́ kiri kó máa kàn ẹ́ lára nítorí pé tó bá fi kọ̀ǹkọ̀ wẹ̀ ó máa kàn ní lára ni tí wọ́n bá fọṣẹ́ wẹ̀ iṣẹ́ wọn ní lára ni lẹ́yìn kó gúnná láyé kó lọ gbọbẹ̀ láti ọ̀run bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé wọ́n nìkan ni o rò pé wọ́n ló mọ̀ ṣe ẹ lọ́ máa mọ̀ ṣe lọ́hùn. ayele inú jìn ẹni agbójú òkúnlé kò jẹ́ ẹni àgbà. Bẹ́ẹ̀ni káàbọ̀ sọ. ayele. Kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? Kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀? Gbadégẹṣin ni. Kí ló ṣe? Gbadégẹṣin. Kí ló ṣe? Ìrìn àjò tó sọ pé kí n tó ń lọ wọ́n ti dé airport tán fi lásìlẹ̀ bọ̀. My goodness. Láti tó títí dáyé ṣé bí ọ̀sẹ̀ kú lè léṣe bí ọ̀sẹ̀ kú lè. Kí ni ká ṣe báyìí ẹ̀díá? Kí ni ká ṣe báyìí ṣé ká lọ sọ́dọ̀ wọn? Jẹ́ ìtẹ̀lé jẹ́ ká jọ lọ. Jẹ́ kí mi kọ́kọ́ lójú sí wọn lọ. Létà ló wá lórí wọn. Ṣòtú gbọ́, mo sáré wálé wá mú ọ̀pọ̀ mi. Wọ́n ń bọ́ lójú mi. My God. Ṣé bí o ṣe máa ń kú náà nìyẹn? Máa yà tí ẹ wá. Ṣé bí o ṣe ń kú náà nìyẹn? Ìwọ ni. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni. Òótọ́ ni o. Dáadé àti mọ́mí ṣe kú. Òótọ́ ni bá a ṣe. Ìwọ lẹ́kùn ṣé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìtọ́rọ̀ ẹ̀kún ni àwọn tó kú ti kú oje sórí bó ṣe wọn tèmi máa sọ fáwọn dádì àti mọ́mí náà rè ìgbé ọ̀rọ̀ lé ayé yìí ó gbẹgẹ́ kí wọ́n máa ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹbí ló le jù. Èwo ni yé sódùn ọ̀tọ̀ wa ni sódùn ọ̀tọ̀ wa ni tó bá mọ iye ẹkún tí mo ti sun ní àyín lónìí mo sun mú débi pé bí korobá kan ṣe ń kún tí mo ń da mi lọ bí korobá kejì ṣe ń kún ni mo ń da mi tún sí kẹ́kọ̀ọ́ rẹ̀ sílẹ̀ sí wà lálá alhamdulillah bẹ́ẹ̀ ṣe wọ́n ti ṣètò òkú gan látàrí olú ẹ̀. Dádì òbí mọ́. Sílẹ̀ yìí ń para sẹ́yìn ṣé òun mú mi ṣeré ni. So òun dẹ̀ sí ni wàhálà. Àní mọ́mí náà ti yí kwana. Lílá bílá ilé àlì lí. Zuwa. Subhanallah. Ó ṣeré ni èwo lẹ rí. Ìjà mi ti máa ní sí pátí fún yẹn mọ́mọ́ rẹ́ ni ó sì járe. Àléwò lẹ́yìn èèyàn ti kú ojú sílẹ̀ òun sí èrè ní sá. Àṣewèrè lélẹ́yìn ni. Sọ̀rọ̀ sókè. Ẹ̀ láti ẹ̀ tó bá gbọ́n tí mò ń sọ, àní kó mọ̀mọ́ sí mi. Wàhálà ti wà o. Sọ lè pa mí láyò, ìrọ́lá, sọ lè pa mí láyò, ayò. Wàhálà ti wà o. Tani bẹ́nu lé. Tani bẹ́nu. Eléyìí ti sí èrè o, eléyìí mọ́ ti yá wèrè.
ọ̀fọ̀ di méjì mo mọ̀ tọ́ wèrè o mo mọ̀ tọ́ wèrè. Ta ló Brakasim. Brakasim Adesina. Brakasim Adesina. Wàhálà ti ṣẹlẹ̀. Mo dáná. Tani bẹ́nu lé. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀ sókè wèrè. Ayele inú kì í. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀ sókè wèrè. Bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Àyèrí lábúrú mọ́nú ẹbí ọ̀ní gbọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọmọdé wa. Tẹ́ni tó dé la rí àmọ́ tẹ́ni tó ń bọ̀ lọ́la. Tiwa ló dé nínú ẹbí àwa dẹ̀ ti gbà bẹ́ẹ̀ fọlọ́run. Ọ̀tún ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lé wa mọ́. A minute silence. John Stewart, àbí? No, sir. Head of staff, sir. Ìjà tẹ ló ń jẹ ilé rárá. Ẹ jọ̀ọ́ sir, ẹ jẹ́ kí n pe chief cook wà bóyá oúnjẹ wà ní sir. Unbelievable. Hey, eléyìí tó ń ṣe meeting látàárọ̀ báyìí. Ṣé kò ṣe pé wọ́n fẹ́ lé wa o? Kò ṣe máa ronú bẹ́ẹ̀ yìí. Wọ́n lè lé wa náà. Mo ò ṣe ní ronú bẹ́ẹ̀. 20 hours wọ́n ti fi ṣe meeting látàárọ̀ ń sìn báyìí táwọn ọmọ kókó. Tó bá jẹ́ pé meeting ni bó ṣe máa fún wa ní sack letter náà ṣe ń kọ́. Ìgbà tó ti wá ṣe meeting sí, òtún ìgbà tó bá ti ṣe tán báyìí, wọ́n fún wọn sack letter ká máa lọ. Ìwọ́n tó ti ẹ̀ bá mi nísìnyí pé ń bo mo ti ẹ̀fẹ̀ wáṣẹ́ lọ báyìí. Èmi tí mo ti fi comfortable bí. Àwọn ẹbí ọ̀gá pé mi. Kí ni mo ṣe? Ṣé mo sọ pé ó ṣe kankan? Wọ́n pè é. Wọ́n pè mí. Jẹ́ mi kọ́kọ́ lọ fèsì. Ọlọ́run. Ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀? Ẹ̀gbọ́n mi ẹ̀wọ̀n bí ayé yìí. Ọkùnrin mọ́ yìí. Wọ́n ní cook àbí? Ní stage tá a wà yìí, ọ̀pọ̀ èèyàn ló máa wá kí wa lé pẹ̀lú ọ̀fọ̀ tó ṣẹ̀ wá yìí. Ó necessary àwọn kọ̀ọ̀kan máa jẹun. Àwa náà okunú lèèyàn fi ń gbé títa. Mọ̀ bóyá elélùbọ̀ lé tẹ́ máa rò tó máa bẹ́lẹ̀. Èyí mi sì lè gbé any type of ẹran. Sister ní kẹ́ ẹ consider. Kẹ́ ẹ wá catfish fún wọn torí eyín wọn ti dàrú. Ìyẹn ni mo ṣe ní kí but ẹ jẹ́ ká máa la everybody fẹ́lẹ̀. Ojú bẹ́ẹ̀ lọ káwọn àlejò tó máa dé. Mi ì fẹ́ catfish. Wọ́n láwọn ò fẹ́ catfish. Kí lẹ wá fẹ́? Àwọn bí ẹja ọ̀sán àbí. Tilapia. Ẹja ọ̀sán àbí tilapia ọ̀bọ̀kú. Ọ̀bọ̀kú àtọ̀sá ni omi ìfẹ́ ti àìsàn. Ẹ bá dẹ̀ ẹja abókẹ́sì lónìí ìjọba ìtàn bá yan. Enough. Daddy, gbogbo nǹkan tẹ bèrè náà la ní ló wà ní. Nǹkan tẹ́mi rò ní pé ṣe mọ̀ ọ̀fọ̀ là ń ṣe lọ́wọ́. A ní láti láìláì. Yes, of course. Fẹ́ni tó bá wà reasonable. We are mourning. A ní rògùn ọ̀fọ̀. Àjọ̀fọ́ nù ilé yìí o. Sórí Gbádégẹṣin ò kì í ṣòkú ọ̀fọ̀. Ó popular. Ó bímọ. Ó lo aṣọ ńgbà àsìkò. Ó lo mọ́tò oríṣiríṣi. Ó ti wá kú kì í ṣọ̀fọ̀. So ẹ wá àmàlà tó dáa tó bẹ́lẹ́kẹ́ rò fún sísá. Àjẹ gbọ́dọ̀ gbọ́ torí pé èèyàn kan kú. Wọ́n ní ọmọdé ilé kú ẹni kágbàbà ṣàgbà ilé ló pa ní àwa kọ́. Ìyá ẹ lọ ṣe. Ẹ wò ẹ má bínú sá gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ló máa ṣe fún mi. Ẹ má bínú gbogbo ẹ náà máa lọ ṣe wá sí. Failure to do this. Your sack letter is very close to you. Ẹ má bínú. Ẹ má bínú sá. Ẹ ní sáàkì. Kí ni kàn ṣe fún ọ ṣé kàn bẹ́ẹ̀ ṣe sẹ́nu? Irọ́ èmi ò ṣe oníjẹkújẹ. Ẹ̀yin sọ fún wọn pé ẹ fẹ́ jẹ nǹkan kankan. Bọ́lá mi lè mọ̀ye. I'm highly disappointed in you. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà àgbà kan tán yàn ní àǹtí àgbà? I'm highly disappointed in you. Bẹ́ẹ̀ ṣe wà you're nothing but a disgrace to this family. You are a disgrace to the entire family pàápàá. Ó ní bá a ṣe wà yìí
àpẹẹrẹ burúkú la jẹ́ fún fámìlì. Ọlọ́run ò jẹ́. ìyẹn ní ó ní adójútì ni ọ̀ríjínà ńlá lèmi àti ń sí ẹbí. ó ti yé mi, I can see. torí tiẹ̀ bá pé tó o fẹ́ kó kù di méjì ayé tá a ti wá ìkan tó máa ṣọ̀fọ̀ ṣáà tí ò ní kúkú òjijì. bọ́dá mi lẹ́nu ti yín ẹ̀yin fẹ́ jẹun taste board ti yín ó ń ṣiṣẹ́ láti jẹun tí ẹ̀gbọ́n yín fòṣọlẹ̀ tó kú ọmọ inú yín fòṣọlẹ̀ ó kú ọmọ ìtúyà wèrè ẹnìkan fún yín lẹ́jà ẹ̀fẹ́ kéyìn yín wọ́ dànù mẹ́rán ẹ̀yin yẹn máa wọ́ dànù mẹ́rán dànù ni. táwọn ọmọ ẹ bá pẹ́ kán tó gbá màláyédé máa sáàkì wọn. Sekinat má fúrò mo ṣe rẹ léṣe ó máa ń dáhùn pọ́nlẹ̀ lágọ̀ọ́ ara ni gbogbo wa la mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tó bá ronú títí látẹ̀yìn títí dọ̀la kò ní kí nǹkan tó ṣẹlẹ̀ kó padà jọ torí Ọlọ́run má fúrò mo ṣe rẹ léṣe. kò tiẹ̀ mọ̀ nǹkan tó ronú sí gangan ní òye mi ṣé ti bàbá Débáyọ̀ tó kú ni àbí Débáyọ̀ tó yà rẹ̀ àbí kí ni mo rí. ó dẹ̀ dá wa lóhùn má keep wa silent now. ẹ jọ̀ọ́ kí ni ẹ fẹ́ jẹ́ kí n sọ ẹyẹ sọ fún mi ọ̀rọ̀ wo ló gbẹnu mi láti sọ ọ̀rọ̀ wo ló tọ́ sí mi láti sọ this same Débáyọ̀ bàbá ẹ̀ kú ìyá ẹ̀ kú òun náà tún ya wèrè ẹ wá ní pé kí ni mo ń rò ẹ jọ̀ọ́ ta ló yẹ kó ronú kú tí ò ń ṣe mí ẹ náà ta ló yẹ kó fi ronú parẹ́ tí kò ń ṣe mí. kò sẹ́ni kankan nínú wa báyìí tí kò mọ̀ pé ó ya wèrè tó ní láti take it easy ni o. fine gbogbo ilẹ̀ mọ̀ pé ó ya wèrè this same person bàbá ẹ̀ tún kú ìyá ẹ̀ tún kú ẹ wá ní kí n má ronú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n má ronú mi ẹ fi mí lẹ̀ kí n ronú mi ẹ jẹ́ kí n ronú. láyé bá tẹ̀ ṣe èèyàn kan kó yẹ kó lè tó yìí. Sekinat take it easy ronú ọ̀dà má fi ronú ṣe rẹ̀ léṣe. kò tiẹ̀ dá fún bọ́ọ̀dì ẹ̀ rárá. please for God's sake. ayélé inú jìn ẹni agbójú òkúlé kò jẹ́ ní àgbá ayélé inú jìn. ayé mọ̀ lé o ayé mọ̀ níkà o abẹ́ ẹ̀wò ní ìsìn ẹ̀wò tó wá fi gbogbo àdàgbà ètò tó fi rọ sí àdúrú wọn ṣe máa sọ ẹran mẹ́rin kẹ́hìn kankan pa báyìí. ẹ ní ìgbà tí ọmọ onílé ọlọ́nà ti ń sùn ta àwọn tó jẹ́ pé ìwọ̀n èso ọmọ onílé ọlọ́nà àwọn ń fẹ̀ sínú ilé wọn sùn sínú èsì bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ tóbi lọ́ba o ayé mọ̀ níkà o. nígbà tí ọmọ alápàtà mú eegun ẹran tí ń san mọ́ yín tó jẹ́ pé àwọn tí ń ta ẹran fúlásẹ̀ kan sínú ẹran ara ẹran gbogbo ẹ̀ wọ́n ń jẹ tá a bá sì ní ajínigbìn ó lè sọ di nǹkan mímọ́ lú ẹ lọ́wọ́ kí ni mo lè ṣe o kí ni mo lè ṣe àbí kí n jí ni tí n bá sì jí ní ìsìn náà ó lè dọ̀rọ̀ ọ̀rùn kó sọ pé face to face lẹ́yìn face to face ó ní tó bá dé. kí n sọ di back to back ní kí ni fún ra lókun àti sẹ́ni lọ́wọ́ lẹ́yìn adáwèrè ọlọ́run mọ́ tó ti rí òun ló ń kọ́ ọmọ náà tó bá sí eléyìí níyàn lórí. Ọlọ́run face. Àgbàtàn ni ó gbà mí Ọlọ́run o. Àgbàtàn ni ó gbà mí o Elédùà. Àgbàtàn ni ó gbà mí o Ọlọ́run o. Ojúmọ́ ire ló mẹ́yìn lọ́dọ̀ tí yín lọ́hùn. Ojúmọ́ orí ibú ló sì máa ń dá à ń sùn sí yìí. Kí ni ò ní dé? Ẹbí wọn ṣe wà lẹ́ ń wú ẹ̀yìn ọmọbìnrin yìí. Ṣé kò sí bóyá pé oúnjẹ rèé o mọ́ nínú ilé ìlẹ́nu lọ́lọ́ ìlẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí? Ṣé rí ibi tẹ̀sán ọ̀dẹ́ ọwọ́ mi rẹ̀? Wọ́n ti yẹ mí kúrò ń kú wọ́n ti ṣe ìpòsíṣàn mi àwọn lọ́wọ́ mi. Wọ́n ti yọ́pọ̀ ní alákùnrin jàlá ìlú. Kí wọ́n dáadáa o. Àwọn ẹ̀yin lẹ́ gba ìṣe wọn ṣe. Wọ́n ṣe tiwọn lọ́tọ̀, wọ́n ṣe ìpòsíṣàn. Wọ́n ti dà ìbájà àtẹ̀sán. Bóyá ibi tí fertilation gbà wọlé ò dáa, ó ń gba bòmí jáde lọ́dọ̀ tí wọ́n á transfer ẹ̀yin lẹ́wà ń bẹ̀ nísìnyí. Ọlọ́run ò ní mú yín kò ń jẹ ẹrù yín. Ọlọ́run sì máa fìṣó ẹ̀ sọ yín.
ó sì dábẹ́ ṣe ń ṣe wá tẹ́ bí àjẹ wá bí oúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀mọ́ pé wọ́n ní nígbà tí àwọn tí ó nílé gangan ń bẹ láyé nígbà ó sì tún yá ẹ̀pà owó olùdáǹgbà tẹ́yìn dé ó di 100 oníwọ̀n gan ọwọ́ ọ̀rọ̀ lẹ́lẹ́ ti gbé wá ń gbà mí tó yẹ pé ìfowópamọ́ yóò ti mọ̀ ká tó yẹ kó rí bẹ́ẹ̀ kí la fi sẹ̀yìn gan ẹ̀jẹ̀ àmọ́ ìyá wa. mi nílé fún yín ló jẹ́ nílé. kí ló dé. òfin tọ́jà fílẹ̀ mi wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ni kó jẹ́ nílé. nígbà tó lẹ́rú tẹ́lẹ̀ gan tí wọ́n fẹ́ bí bá mi. àwọn tí wọ́n wá take over nísìn wọ́n sọ̀rọ̀ àwọn di ọlọ́run gangan wọ́n á dájọ́ oúnjẹ. ẹlẹ́gbọ̀n ògùn yín dàpọ̀ kò ì dáa tó lóun ògùn dá méjì àwọn tẹ́ ẹ dálẹ̀ tí ìnáwó ẹ tún ti fẹ́ fẹnu pọ̀. tó fẹ́ sọ fún wọn ni. kò ṣe ní sọ fún wọn ṣe máa wò wọn kájọ wọn bí báyìí ni ó jẹ ní má sọ fún wọn. yàrá jẹ́ òní sórí burúkú bí ẹni yẹ́ ìpínlẹ̀ jù. kí ni wọ́n ní mo ṣe o. wọ́n ní face to face Adébáyọ̀ ọmọ ọ̀gá àná wọ́n lẹ́yìn lẹ́ ń gbà sílé wọ́n lóúnjẹ wọn bá tá a bá fún yán lẹ́ẹ̀tì yóò ju ẹ̀ wá wá bẹ́kùnbẹ́kùn kiri nígbà tí wọ́n máa fún lóúnjẹ ọ̀hún wọ́n nítorí náà ká má fẹ̀yìn náà. ọmọ èèyàn mọ̀ burú gan o àṣìṣe mọ̀wọ̀ èèyàn ló ṣòro. Adébáyọ̀ wá di òpó ẹ̀pà tẹ́nìkan ìjírí mọ́nú lé káàtì ẹ̀ sọ pé ó ti forí gbálẹ̀ ó ti ya wèrè sẹ́sẹ̀ ni mo ṣe ń sànù rẹ̀ tó fi kásẹ̀nu nígbà táwọn tí wọ́n wà ń di ẹrù tí wọ́n fún lóúnjẹ. ẹ dákun tó yọ lọ ìlú tó lù ṣàlàwó òjò sí. ìlú tí wọ́n lù sí. wọ́n fún sínú kàkà kí wọ́n ní fún jáde. ẹ má bínú sẹ́ mo lè béèrè kan. ṣé dádì àmọ́nù gangan lẹ láìkì ni àbí dọ́gí style? ẹnu yín ni mo rí pé tí máìkì bá wọ ọbẹ̀ ẹ lè kọ́ ní jọlá bí ní sẹ́wọ̀n ọba lára. wọ́n jẹ́ máa lọ jalè. ọwọ́ ilé ayé wò kárún lára. mo mọ bó ṣe ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ bí ewé ọ̀lẹ̀ ńgbà wọ́n jẹ́ máa lọ jalè. òun ló sùn tì síta ìdúpẹ́ ló ká mọ́mọ́ ní sẹ́gbọ̀tọ̀ èyí ó ti rí wọn àmọ́ bẹ́ẹ̀ ṣe ní fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ ẹ tó wọnú ilé nígbà tẹ wọnú ilé tán ní gbogbo ẹ̀ ṣúta wọ́n ti ka gbígbẹ̀ èèyàn ká tí èèyàn ká pọ̀nmọ́ tí èèyàn ká tí kò wọ́n ti ṣẹ́ gbogbo ẹ̀yìn wọn wá sí mọ́ ó ti ṣe báyìí ó ti ṣe tó yẹ pé ẹ̀yìn wọn ń gbà wọlé olùsẹ́ẹ̀rí wọ́n ṣe dé wíìgì sórí èèyàn rò pé irun ní ń bẹ lórí wọn ni wọ́n ṣe irun jìtì ní ìjọ ẹmọ bí èmi náà máa padà dégò bá lè tí wọ́n ṣe kó ló sí Adébáyọ̀ ọ̀nà kó nǹkan tiẹ̀ mọ́ wà tó olùṣèṣọ bẹ́ẹ̀ àná á ti wọ pé ọmọ ọdún lé ní àgbọ̀dọ̀ títí dáná ní gbogbo nǹkan tá à ń ṣe ló fò bẹ̀. ayele inú jìn ẹni agbójú òkúlé kò jẹ́ ní àgbà. kò sẹ́ni tó máa ní kó má gbé kí ẹsẹ̀ kó padà bọ̀ wá bá wa bọ̀dá mi ò ṣe bí òní rí iṣẹ́ máa yà bẹ́ẹ̀ sẹ́ sóòkè máa yà blood brother máa yà bẹ́ẹ̀ sẹ́ ọmọ tẹ̀ná pàṣẹ ìlẹ̀kìlá kí mi sọ ìjà ọ̀nbẹ mi kí n rán máa fi ta wọn náà ló fún mi tó kẹ̀tì lẹ̀ ọ̀la ìlú náà ni. Fana. Mo wà bẹ́ẹ̀. Báwo lọ́rọ̀ tí wọ́n bá ẹ sọ náà? Ṣebí mi gan ni kò ra aṣọ fún mi, ṣáà fún mi lówó ẹ̀, so kí ló wá fẹ́ kí n ṣe ń sìn? Má wọrí máa. Kí ló ń ṣe bọ̀dá? Kí ló ń ṣe ẹgbẹ́ ibà? Bọ̀dá yìí ti gbé bàbá. Kí lélẹ̀? Kí nìyẹn? Níbo? Sekinat, but ọmọ aláàjì ni ẹ̀ náà. Ṣé dáadé ìwárí nǹkan kan ṣe sọ́rọ̀ Adébáyọ̀? Wọ́n lè rí nǹkan kan ṣe sí o. Àmọ́ ọ̀rẹ́, èmi mú àwọn afá kan tí n bá mú ẹ débẹ̀. Jẹ́ mú ẹ lọ. Ọ̀gbẹ́ni òṣìṣàn, ṣé wọn bó ti ń ṣìṣàn náà? Àárọ̀ ọkọ tí mo mí ìkọ́ni yẹn, mo mí pé ó yẹ kí dáàdi at least afá ni wọ́n. Ó yẹ kọ́ lọ́gbà àwèrè, ó yẹ kọ́ lè tọ́jú ẹ̀ àbí. Ó gbá òwe tó máa fi wo face to face, ṣé ò rántí ni? Ọ̀wárí kankan ṣe sí. Ó jọ mí lójú, face to face máa ní. Ẹ̀yin ladies ẹ stupid ẹ̀dẹ̀ ìtọ́pá. Torí tẹ̀ bá ń gọ̀ ní bó ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ̀ sọ ìlú yẹ kẹ́ máa sọ. Ẹ tó yẹ kẹ́ máa console ẹ̀ sọ̀rọ̀ dáadáa ẹ̀ sọ̀rọ̀ ìbéèrè lẹ́yìn. Nígbà níṣẹ́ tẹ máa ṣe ẹ dé lọ sùn.
ọ̀rẹ́ wa kí láti sọ tó pọ̀ jù. Ó sún mi o. Ilé wọn lọ́rẹ̀ dé. Ó ga fún yín o. Mo bá rí. Ó dákú. Ó dákú ṣùgbọ́n ẹ kó ṣì lọ. Orí bó ṣe rí màmá mi. Sekinat. Allah. Kí lè ṣe mí? Má fẹ́ kó ṣe rí ẹ léṣe. Kí lè ṣe mí? Kí ni mo ṣe? Kí lè ṣe mí? Sekinat. Kí lè ṣe mí? Sekinat, take it easy. Easy for you, easy. Sekinat. Talk to dad. O ní láti bá dáàdì sọ̀rọ̀ ibi tọ́rọ̀ yìí dé dúró. Sèmi lẹ́jọ́ fọba ṣe kájọ, ìwọ lẹ́jọ́ fọba ṣe kájọ, sísí ológe, péré ni ó mọ rèdí, ské ni ó mọ rèdí, ské ni ó mọ rèdí, ské mọ rèdí, ské. Ìwọ bọ̀tí ni ọ́, ọ̀sẹ̀nu fóyífóyí, bọ̀tí ni ọ́. Bọ̀tí ni ọ́. Ẹ ṣe wá wò nǹkan. Ẹ wá wò gẹ́tì máa ń gbóúnjẹ fún ènìyàn. Ẹni tí ò tó ọ máa ṣe òfin. Ní ìmọ̀ mo ṣàmọ̀ pé dídì pupa yìí always ló máa ń jẹ fún bí ó dẹ̀ mọ̀ rí ni ó possible kó mọ̀ rí àbí tí ó bá mọ̀ rí kí iná fẹ́ jọ máa ṣe. Tí ó mọ̀. Obi odi mo mọ̀ ẹ́ jẹ́ ní aláàsí lọ. Ṣé gbẹ̀gìrì àti rẹ́sì ló gbé wá ní? Irun kíkan. Wèrè dùn wò kò ṣe ń bí lọ́mú bó ṣe ń ranjú. Ó ga o. Ó fẹ́ jí mo máa ń jáde aláàdé lọ. Ojú ẹ̀dùn kò dùn kánkán. Ẹ ṣe lọ́yà, ẹ kú àdúró tì. Ẹ pẹ̀lẹ́. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Kí n wá náà ní ojú àwòrán kí n gbọ́ bẹ̀rẹ̀ lọ́yà. Kí ló dé ṣe? Mo sọ ní. Mo kí ni, ṣé mo sọ ni? Ṣé kò wá gbọ́ o? Sọ́rí gbogbo òṣì tẹ́yìn àti Gbádégẹ̀ ṣe ń jọ ń ṣe yẹn. Ẹ má bá èmi dánrú ẹ̀ wò, kò dọ́dọ̀ tèmi ń bi rárá. Àyè gbẹ̀dì ẹ̀sìn bí àmì òsìn ní òsìn. Èmi ò ráyè yẹn o. Wá dúró sí bíbá. Òun fetí kọ́ gbogbo tèmi àti lọ́ọ̀yà sọ. Rárá o, mi ì gbọ́ kankan o. Kí la sọ? Kí lèmi àti lọ́ọ̀yà sọ? Mi ì gbọ́. Ìwọ ò gbọ́. Ó gbọ́ gan-an. Ìyá kò ṣì fọlẹ́ bá. Àrùn orí sọ̀rọ̀ ẹ̀ láti tẹ̀ strike gbogbo àwọn òṣìṣẹ́ Gbádégẹ̀ ṣe ẹ̀ wọ́n kó ṣòro fún ọ̀rọ̀ nígbà wọn tó. Jẹ́ kó ti gbogbo ọ̀rọ̀ tájọ́ ń sọ yìí. Rárá, wọn lè bọ́ torí pé ọ́fíìsì náà sì ń tọ́ wa. Ẹ̀ṣọ́ Bẹ́ẹ̀ ni mà. Ṣé tí ẹ rí gbogbo tí mo bá yín sọ nínú ọ́fíìsì lẹ́gbọ̀n yẹn ẹ̀gá sẹ́ni o ẹ̀kọ́ mo bá wa ẹ̀ kò fẹ́ máa sọ̀rọ̀ ní ọ́fíìsì lẹ́ẹ̀ni. Ẹ wò gbogbo ilé ìdí mi bá yín sọ pé kẹ́ mójútó property àbúrò mi ẹ mójútó nǹkan kan ẹ bá mójútó nǹkan kan àmójútó tí mo fẹ́ fún property àbúrò mi ni pé ẹ̀kọ́ fọ́sẹ̀sì kẹ́ bá mi ta gbogbo nǹkan yẹn padà.
ó yẹ kí n sọ̀rọ̀ lókè because it's still our confidential. ìgbà ṣe irú ọ̀rọ̀ ìjà máa sọ lókè òbí létí pàápàá ilé ńlá yẹn ẹ wò wọ́n fi 5 million lọ ilé yẹn ẹ̀ta. 5 million. ṣé kò tó bẹ́ẹ̀ ni. Mama property ten sọ̀rọ̀ yìí ó wọ̀ 200 million. 200 million. Kì í ṣe pé mi náà yapa tàbí mi mọ̀ kó tó bẹ́ẹ̀ mo mọ̀ kó tó bẹ́ẹ̀ òkú bẹ́ẹ̀ lọ. Àmọ́ tá a bá ní ká dúró dé lórí ìyẹn kò ní lọ lẹ́bọ̀rọ̀. A máa ṣe lórí. Tó dẹ̀ ṣe mi ni pé bí bá ṣì rí property àbúrò mi yẹn inú mi ò lè dùn. Tí mi ò bá rí mọ́ ni mo lè gbàgbé àbúrò mi tí mo lè gbọ́kàn kú. Kí wọ́n ṣe ní 5 million. Ẹ kò burú bó bá ṣe tọ́jú ṣe yẹ ẹ ṣe àmọ́ alájẹ kò pẹ́ ẹ bá mi ṣe pápá. Inú níbi ni ọkàn tá ìmọ̀ wá wò mo fẹ́ kó mọ̀ yẹn dájú o forí ara rẹ̀ pamọ́ o. Inú níbi ni ìkọ̀kan tá ìmọ̀ wá wò that is what I want you to know my brother Ọlọ́run nìkan ló ń pa ìmọ̀ o. Sọ̀rọ̀ ìfẹ́rù bá mi tó ti ṣe o. Ẹni tó máa ń sún mi lọ́rọ̀ èrè o. Tó bá mọ̀ pé o wábì kan, ó ní wíṣù tó máa ṣe. Èmi náà sì ní mélòó máa jáde sí ọ, ó ti bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Èmi ń pa mí, èmi ń pa mí, èmi ń pa mí. Wo tó wá ń gbọ́ dìdín, wọ́n bíìlì mi ní jẹba àwọn. Tó bá bíìlì mi máa blọ́ọ̀kì ẹ̀ dànù. Sórí mo ti blọ́ọ̀kì èèyàn téèyàn 10 lónìí. Èmi gan ò gbádùn látàárọ̀. Àwọn ọ̀gá jáde láti àná ní ti láwọn lọ nípa àwọn padà bọ̀ wọn ò sì wálé tẹ́ni tí ó wálé bó ni àtijọ́ àti mú tèmi gan ti fẹ́ rọrùn. Bọ́bọ́ yóò dídọ́ mi lọ́jọ́ rẹ̀ ó ṣe lálẹ́ yìí. Ó dàárọ̀. Wọlé ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù wọlé ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù. Ayele inú jẹ ènìyàn lójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà. Ayele inú jẹ ènìyàn lójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà. Ayele inú jẹ ènìyàn lójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà. Ẹ̀ǹtẹ̀ fẹ́ febi pa sínú ilé òun lẹ̀ ń wá ẹ̀ lè pa ẹ̀mí ilé ní kọ̀kọ́ lọ wá nǹkan jẹ náà mo fọ́ lọ́n sọ́lé. Bọ́lá, ṣé kí àwọn àwọn olùdámidúró yìí nìkan ló fẹ́ mú sọ́nà wáyà? Bẹ́ẹ̀ ó ṣàwọn pé déhùn ni mo yá ní wíìgì tó dẹ̀ fẹ́ bá mi lọ ayé ẹ̀ bàjẹ́. Èwo ni casting báyìí? Ṣé lóbi mo yára lọ́wọ́ ẹni pé wáyé wá mọ̀? Bọ́lá, seriously, Bọ́lá ṣó ń tẹ̀lé second of daddy? Ẹnì àjọ ń jáde. Ẹrù ò jẹ̀ bá ẹ. Face to face ni o. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi, ìyàwó face to face. Ẹ pẹ̀lẹ́ o tí o ti kú o ti mọ̀ orúkú tó máa pa o. Irú kú ò ní ẹ o. Kí o torí pé Débáyọ̀ dẹ̀ ti wá ìyàwó rẹ̀ sí kó má live life títẹ̀ àbí kó máa sá fún. Ẹ mọ̀ bí. Ṣé apá ẹ̀wà òkè? Sekinat. Ṣé ti rí bẹ́ẹ̀? Ṣé rí yóò? Ṣé náà ló ti kò dì ní? Oyé mi o. O ṣì lè ṣe. Bẹ́ẹ̀ má bínú jọ dúró dàrú. Sakina. Alhaji.
gbọ́ ẹ̀. Èmi ló ṣe ṣe bí tìpò tó wà náà. Bẹ́ẹ̀ ni olórí mi ló ṣe dáadáa sí mi. Àní máa wọ bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, mo fi kí bá mi bí Ọlọ́run. Ó jọ̀ọ́ tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ kó dáríjì. Ó ṣe wà yẹn ẹni lóòrùn olórí mi. Sekinatu ọmọ mo fẹ́ kọ́ ọmọ wípé èmi náà kò dùn mọ́ mi nù kódà dojúmọ́ ni mo ń bẹ lọ́hùn fún ìkọlọ̀ ló dàpọ̀ kó bá ń fún lálàáfíà gbogbo oríkèéríkèé ara rẹ̀ omi ara rẹ̀ kọ́lọ̀ ló dàpọ̀ máa ń fún lálàáfíà sí ó sì mọ̀ pọ́lọ̀ ní ìgbọ́ nígbà tó máa ṣe ni pé wọ́n sọ fún àwọn ọmọ kéwì ní wọ́n bá wọn sọ́dọ̀ pé ká fún wọ́n wá síbẹ̀ fún ní ojoojúmọ́ tí èmi jọ méje àmọ́ ìwọ́n náà ní wàhálà tó ṣe ń bẹ̀rù ọmọ rí bó ló ṣe wọ́n ṣe sí ọ̀tọ̀ ọba tẹ̀lé láyé sallallahu alaihi wasallam. Lọ́nà ẹ̀yìn ọwọ́ àwọn ṣe bó ṣe wáyé láti lè máa bí ọ̀tún bí omi. Ṣé kò ní ṣe mí léṣe? Sekinatu ṣé ọ léṣe bí ti bó o? Mo ti kọ́ bí ọ léèrè bó ní ṣe kì í lẹ̀ nǹkan mọ́ kì í pariwo mọ́ kì í ṣe mọ́. Ó sì sọ fún mi pé bó bá ti rí ọ yóò kàn owó yóò sì máa lọ ní. Bẹ́ẹ̀ ni lóòótọ́ tó bá ti rí mi kò sí kan tó máa ṣe kó wò mí. Ọláàfẹ́ tó sì rí sí ọ náà láti ilẹ̀ náà ló sì wà lọ́kàn. Ní tí mo fẹ́ kọ́ ọmọ mi. Mo bá mi rìn. Wọ́n jẹ́rú ọ̀gbọ́n ọmọ. Bá a sì ṣe nù. Wọ́n mọ̀ dọ́gbọ́n gbé ọ̀hún tó fún tí ó fi péjọ́ méje. Ọláàpọ̀ ló ń kálẹ̀ mọ́ ti sáré. Ọláàpọ̀jù ti kà á bàtú. Láti tọ́tọ́ náà ti ṣe kalẹ̀ mẹ́. Ojú òní ti wà. Ọlọ́run bá ń fún lálàáfíà. Nǹkan wà ní ṣe. Ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ balẹ̀ lọ́wọ́. Báwo ni? Ọ̀gá Nàìjíríà rẹ̀ Ọ̀gá bísí. ẹ̀yìn lọ́gà bísí ṣó mọ̀ mí. Wọ́n ṣe mí ti lọ àwọn tí ilé wa wọ̀ bí ọ̀dọ́. Bá mi pè ọ́ ọmọ ìṣúlẹ̀ ìyá wọlé ni. Kí ló ṣe? Àwọn ẹ̀kọ́ ọmọ tó ń jẹ́ orí lọ́wọ́ mìíràn ní tó lè tẹ̀yà. Bára náà ní ìṣe náà. Wọ́n ọmọ ẹ̀kọ́ dáhùn fún Sorry, sir. One more, sir. Stress in there. You see as you can from now. See just sir. The law. Okay. Enjoy it, sir. I still wish it here. I don't get one meeting. News the property the base market here. The chief. Yes. Yes. But when mo not interested, mo feel like go on. Mo fẹ́ ní take class. That's the Oshiwa. Oshiwa. And they are ready. Really? Yeah, they are ready. They're sure. Property. Ṣé mo mú fún abiri mi? Nídìí àti ìnira yín, iyọ̀ ń nira ẹ̀ lọ́bẹ̀. Kò sí gbogbo business Mr. Gbadegẹṣin properties wọn ti. So ẹ fi yẹn lẹ̀ àti ready even 100%. We are talking about 200 million. Yeah, kéré. So we don't really know that share this thing. For a big challenge in doing sharing. Almost every day we move one meeting. She understand. So they can fix another time. Proper appointment. Another time? Our lawyer and Sheba. So get important. At ready, even 120 over 100 by Drew. Already. Kasi ẹ máa wò kí ló tún fẹ́ important ju meeting tá a ṣe lọ. They are talking about money here. I'm busy all the time. Man. A lot of things are unstable, honestly. But I spoke of that, showing it's a done deal. Because I'm going to have this back.
máa pè é máa pè é àbí kí n pè yín kí lẹ́rù má délé ẹ máa wọlé máa pè yín ẹ wọlé padà sí ní ti ọ̀gá the law kẹ̀tẹ́kẹ̀ ọ̀gá ọmọ tó máa ṣe ṣe ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹ ṣe èmi àti yín ti dì dáadáa kò dé ní bílíìfù ni ṣé ìjẹ́ bá àwọn pè ń play game lórí tèmi ó ti ń dàbẹ̀ ẹ̀kọ́ ọ̀dọ̀wọ́ no ọ̀dọ̀wọ́ it's always a piece of person but smoothly actually that property is already yours. Since the going dollar time for Boga, oh my God, before that, going to Pada, we'll go to see. Let's say tomorrow. We'll be back to you tomorrow. Yeah, we'll see what happens. Okay. I trust me now. Àbúrò mi ní lórí irọ́ ni o, àjọṣe kékeré lórí irọ́ ni. Okay, let's just buy it. Salad, that's something you come out with. Everything is under control. 200 million naira. And everything is under control, I can assure you. Okay. Alright. Have a nice day. And you too. Holy shit! Holy happen! Ah, bọ̀dá mi, Gbádégẹṣin. Ṣé wọn á wá láti? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀ ń pariwo? Wo ẹgbẹ́ wo gbogbo nǹkan ṣẹ́ni. Excuse me. Ẹ padà síbi tí ẹ ti ń ṣiṣẹ́. Bá fi lọ mí dá sí. Agbáriwo la ṣe wọlé máa. You don't have right. Only right. Only right. Only right, sir. This is a family matter. Only right láti brush for me. Either you are an head staff or head service or head whatever. Mo ṣe wo iye ẹ̀bọ̀ tàbí. Ẹ má bínú sá. See, are you with me? Yes, I'm You are with me. Yes, if you are with me, Gbádégẹṣin is with me. God is with you. Okay, look. O fẹ́ sọ̀rọ̀ mi? Yes, sir. Something else, please. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá, tó bá dàbí ẹni pé mò ń intrude. Iṣẹ́ mọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn staff nínú ilé, mi ò lè gbọ́ ariwo báyìí. Iṣẹ́ tí olóògbé Chief Gbádégẹṣin. Ọ̀gá ṣènìyàn. Ó máa ṣe o. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé fún wa, a lè gbọ́rọ̀ ariwo báyìí. Lóòótọ́ àwọn ẹ̀pọ̀ ọmọ ìyá ni gbogbo yín. Ọ̀gá Gbádégẹṣin ló fún yín ní òfin ilẹ̀ pé bí ọba ti ń sọ̀rọ̀ fámìlì tá a jókòó ẹbí ọmọ ìyá báyìí kẹ́yìn wa máa dá sí àbí. Rárá máa o. Rárá máa. Is it gossip? What? Gossip duty of when? Hello, let me speak. I'm a certified talk. So I can speak good English and bad Yoruba. So the bossy why, what you are retired. But they are insane. So go back to your post. They would never listen. Fall out now! Ẹ wo bẹ́ẹ̀ bá tẹ̀lé Fall wọn out sọ now! ẹ fẹ́ kábùkù torí pé tó mú kò bá lára mu rárá. Ẹ ká tó fẹ́ ṣẹlẹ̀. Ariwo ẹ̀ dáadáa. Wà á jẹ́ pọ́tò òun yẹn. Ó ti yé mi. Wá lọ dúró náà. Yóò ṣe wọn ọ̀rọ̀dún wọn tó mú mẹ́lẹ́lẹ́jẹ̀ mú òjáwọ́. Kí ni tiẹ̀ náà tó ní káláàrú jẹ kájí ṣaláàrú ẹ̀? Á dáa fún yín àti keyboard and mouse ni. Ṣé ó ti yé yín? Òun ni tètè nínú ẹ̀. Ṣé ó dáa ibi tí Gbádégẹṣin lọ yẹn kẹ́yìn lọ bẹ̀ kí ọmọ yín wá ya wèrè? Ó wá wà nínú wèrè. Wọ́n máa sọ pé wọ́n máa ta property bàbá ẹ̀. Oko ẹlẹ́dẹ̀, oko poultry àti gbogbo site tó ní. Tí ọmọ yín ò bá wá kú sínú wèrè yẹn. Ṣé ó ti yé yín? Eventually tó bá wá gbádùn. Kí ló fẹ́ dé bá? Tẹ bá ti ta gbogbo ogun bàbá ẹ̀. Kí ni wọ́n ń pè ní eventually? Mo ti máa túmọ̀ fún ipò. Níkẹyìn tó bá lọ tó bá bọ̀ lára ẹ̀ wá yá tí kò kù sí wèrè. Tani. Ìyẹn ọmọ Gbádégẹṣin kí ni àwọn afẹ́ wí. Èmi o ìtumọ̀ àkọ́kọ́ ìyẹn o kọ́ tó fi kan gbé yín ṣùgbọ́n mú ọmọ olórí burúkú tó gbogbo. Ó máa dáhùn ó ní nígbà tẹ́ ní kí ni èrè tiẹ̀. Ó ní kick and mouth ni. Ẹ gbádùn mi. Ẹ kà sí wọ́n mi ṣẹlẹ̀. Mo ti rí yín ọ̀tá mi. Gbogbo bí ó ó ṣe ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ lé wa lórí. Àwọn ọmọ lẹ́yìn àṣejù bẹ́ẹ̀ lọ. Ẹ gbàgbé ẹ jẹ́ sọ bí ṣe máa dá yẹ. Màmá ẹ gbàgbé ẹ wo bó ṣe wà yókù ti bẹ̀rẹ̀ mo ti rí yín. Ọ̀tá mi ni yín mo dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ṣé ẹni bí ṣe wà mo lẹ́rù kú lọ́wọ́ bọ̀? Mo láwọn ọmọ ayé, àwọn ọ̀yà ayé, mo láwọn ọmọ ọ̀tá tó yapa. Because Kogi àti ṣakaṣaka àpò ni mo fi wẹ̀ dàgbà lórí street. Màá fi street hàn yín.
ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé mo mọ̀ yín ẹ mọ̀ pé láyé pàtí gan kẹ́ ẹ gbé gèlè gbogbo owó tó fún yín láyé tí bọ́dà mi fi pàtí lè fi ṣe tán pẹ̀lú gèlè ìbànújẹ́ àǹkárá òṣì tẹ́lẹ̀ òtún ọmọ ok tí n bá rí yín pàtí máa sọ fún ọmọ mi wọ́n máa ṣàkàṣàkàṣàkà yín wá dẹ̀ bò yín mọ́ pàtí ṣé wá rẹ̀ yín ẹ láìpẹ́ obìnrin mo máa bò yín gbogbo agbára tí mo ní máa lò àmì Malian Ọlọ́run. láìsí sit down. just sit down. ẹ ti bá jókòó nǹkan mo ti sit down ti bá jókòó nǹkan. ń tọ́ fà lẹ́sẹ̀ yìí. abu ẹ lọ́wọ́ o lè dún kankan wàá jẹ́ bàbá láyà. ẹ gbàgbé ẹ kó 1977 ẹ wá sí yàrá kélébé eléyìí ẹ ní dúró ní yàrá ńlá lọ́hùn sí tinú ńlá ẹ máa ṣe ẹ ṣe máa jẹun àtẹnu jẹ Ọlọ́run máa dájọ́ fún mi. wọ́bí. Òkúbọ̀dá mi á dájọ́. ẹ̀rí àgbọ̀ gbọ́ kì í sọ fún ẹ. Òkúbọ̀dá mi á dájọ́. ẹ̀rí àgbọ̀. kí ni mo fẹ́ kí lè fẹ́ sọ ṣé ẹ lè dá mi mú ni. ó ń ṣe send-off. send-off ẹ má wọrí ẹ máa rí nǹkan tí máa ṣe mama ẹ lọ plan ogun ti bẹ̀rẹ̀ this is coronavirus between us. ìjọmọ ìrawọlé yìí ó ti ju ìjọmọ bá ní èso. sista kí ló tẹ máa ń padà sẹ́yìn ó yẹ kí n ti ṣàkíyèsí nígbà tí mo ló ń ṣe send-off lọ́wọ́ ń ṣe send-off mi ọmọ tá a máa gbé gbèbí ìtì ọ̀gẹ̀dẹ̀ láìpẹ́ ẹ̀rí pé mi ò bá ṣe reaction torí kó má lọ fi kíní omi yẹn kó má lọ fi gún mi mú bó ṣe ń ṣe yẹn ni mò ń dọ́ọ̀jì ẹ̀ bó ṣe ń ṣe mò ń dọ́ọ̀jì ẹ̀. ìwọ pé o ti gentle jù ní. ẹ̀yin ló mi ò gentle n bá fẹ́ ṣèkà ni máa ń gentle n bá fẹ́ ṣe máa ṣèkà ni. tẹ́lẹ̀ wá ní kí n máa pa màmá kí n sí i. mo fẹ́ kó mọ̀ yẹn dájú. màmá kí ló dé tẹ̀ ń ṣe báyìí àgbàlagbà ní ìnáwó kí ló dé tẹ̀ fẹ́ ta lè Gbádégẹṣin for goodness. sóbì obì yẹn tó ń lu ẹgbẹ́. èwo lẹ kí lẹ bí báyìí pé sóbì ní mi ni. àwọn òbí ló kú sẹ́jọ́ ẹlẹ́jọ́ kí ni tiẹ̀ tẹ̀bọ́ rẹ̀ ni ẹ́. kò yẹ kẹ́ ẹ tà á ìgbà tí láìsí sọ fún mi mo sọ fún yín pé irọ́ ló pa mo débi sí ẹ wọ àwọn tó ń wọlé ẹ jẹ fẹ́ tà só tó bá kówó owó ilé ìfún yín ẹ̀jẹ̀ náà. kí ni ìdíje bá kúrò ní tọ́bi lè lò. ṣé ẹ gbọ́dọ̀ tẹ̀ sí. àlálì ló jẹ́ fún mi kì í ṣe ara tó. àlálì ló jẹ́ fẹ́ yìí. ṣé ìwọ wà nù ẹbí wa ni. ẹ ṣàwọn bí Gbádégẹṣin ṣe jẹ́ sí mi. kí ló ṣe jẹ́ tí ẹ ju ọ̀rẹ́ rẹ. ẹ gbàgbọ́ ilé ìwọ̀n lọ́mẹ́ta ẹ̀yin wà náà tó mẹ́ta ṣe wẹ́n ẹ ti yá wẹ̀rẹ̀ ẹ wò ẹ bá lálé ẹ máa kọ́ ọmọ yá fún ayé náà ẹ kó sì jáde ẹ jẹ́ ẹ̀ta ayé ẹ kó sì ẹ jáde ẹni pé olórí burúkú làwọn ọmọ yìí ẹ wo owó tó ṣe fẹ́ gbọ́ mi jíjẹ mímu ẹ̀gbọ́n mi ni thank you very much lawyer I'm very very grateful I can't believe this so that agad woman actually sell my brother's house. corona lè máa pa yín. àwọn bá yà ni ẹ. màmá yẹn dà. àwọn bá yà lélẹ̀. ẹ kó sí jáde. Bastard! Can you imagine? Mama da. Mo ti rí wọn mo ta. Mama ẹ ní kú rẹ. Can you imagine? Mama olórí burúkú irú mama corona ló máa pa yín ó yẹ kí mama yìí ti kú náà. Ó ju ẹ̀gbọ́n mi lọ. Àti àgbà na thunder go fire you. Ẹ wo tí n bá rí anybody bí bàbá ṣe èmi ní kọ́kọ́ o mo lẹ́rù tó yà ọ̀dọ̀ máa bá yí anybody jẹ ẹ ṣí èrè. Èrè kan ṣì wá bí yìí o. That is what I want you to know, my brother. Ọlọ́run nìkan ló ń pa mí mọ́. Ayé lè inú jì ìyá tó dúró kúlẹ̀ kò jẹ́ ní àgbà. Ayé lè inú jì. Mò ń wò mí, mò ń wò, mò ń wò mí, mò ń wò.
ọmọ Àlàkẹ́ Lásìsí ọmọ Àlàkẹ́ o Lásìsí ọmọ Àlàkẹ́ bàbá pòkù gbogbo alàyè ní dáhùn èmi ni wọ́n jẹ́ fúlégé fún tí o mọ̀ kó ti pẹ́ tó ti yẹ̀yẹ́ mi tí mo mú mọ́ra òun àkọ́bó pátá lérò yìí òun á fi àdá dé mi òun dá yẹ̀yẹ́ mi lẹ̀ ta ló gúnná fún ẹ náà ta ló gúnná fún ẹ tó ní tọ́bẹ̀ òjòrò àwa sọ fún ẹ pé ohun tí a fi ju ọmọdé lọ kì í ṣe kékeré mo fẹ́ fà jùlọ pẹ̀lẹ́ Lásìsí ọmọ Àlàkẹ́ o mo fẹ́ kó gúnyán láyé báyìí kó lọ gbọbẹ̀ lọ́rùn bó ṣe fi mí ṣe ẹlẹ́yà yẹn tó fi mí ṣe ẹlẹ́yà tó fàdá lé mi tó bá máa lajú báyà bí ọ̀run kò lajú sí kó di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kó dàgùn tán jẹmọjẹmọ kó wá da alágbá tí ń jẹlẹ́gbẹ́ òkiri bó ṣe máa jẹ́ nìyẹn tó. Ògbóni mo ń dẹ́ lò. Ṣé bójú bá yẹjú kò fún máa yẹn o? Òun ò lè yẹ. Ṣé nǹkan tèmi kórìíra jù ní pé ká fọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ gbé wà kó wá lọ́jọ́ mi kọ́ lóge. Má sọ̀rọ̀ ẹ lọ́jà rẹ tiẹ̀. Ògbóni. Ṣé kìí ṣe ọmọ tó gbàdéjọ sí ìlú yìí? Ó náà ni. Má sọ̀rọ̀ tiẹ̀ lọ bó ṣe máa ń ṣe gbogbo wèrè ẹ̀ ládùúgbò ni. Gbogbo ìpìlẹ̀ àtìgbà tí bàbá ẹ̀ ti kú ló ti wà ní condition báyìí. Immediately tí wọ́n ló gbọ́ ikú bàbá àtìyẹ́ ẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ wèrè. Àwa mọ̀ tó ṣe pàtó bọ́yẹ̀ jẹ̀ ló wá ta sí lọ́pọlọ ní àbóforí gbálẹ̀ ìkẹyọ kan tí ò yé mi. Ṣé o mọ̀ pé nǹkan kan wà táwọn olóyìnbó máa ń pè ní miscarriage? Miscarriage. Miscarriage máa ń ṣọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi nǹkan lè jẹ́ pé ló bá mú fí ẹ̀ lọ́wọ́. Dóná. Òun ló ya wèrè ẹ̀jẹ̀ tí ń ta sí wọn náà lọ́pọlọ. Ṣé ọkùnrin máa ń ní miscarriage? Tó bá papọ̀ mọ́ pé èèyàn wà hypertensive tí gbogbo ẹ̀ bá wà congested ó máa yẹ kí brain kó dàrú. Ó ti yé mi. Ibi tó sọ̀rọ̀ ló ti yé mi. Ṣé ọ̀kẹ́ nígbà tó ti wá mi wálé náà tẹ́lẹ̀ mo ti mọ̀ pé owó tí mo jẹun òun ló fẹ́ wá gbà. Nígbà tó ti wá ń sọ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tí ó kàn tó ti má tamọ́ tó ti ń forí gbogbo ẹ̀gúnṣu tí ò níyànnú mo ti mọ̀ pé o ò fẹ́ mọ tó ń ṣe mọ́. Nígbà tá à ń sọ̀rọ̀ ìjẹta sí ìyàn lọ́pọlọ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ó ní miscarriage abọ́sàn lónìí. Mo rí ipò mà dáadáa ní kí ló fà dáa ẹ̀ ṣe. Àdá wèrè tí wèrè kan máa ń mú kiri àbùkù máa ń ṣe bọ̀tí nǹkan tí mo mọ̀ ni pé gbogbo àdúgbò yìí tó bá ti pàdé èèyàn báyìí ó máa ń lé wọn kiri ni ṣùgbọ́n kò jọ ya wèrè fílẹ̀ kò lè dọ́dọ̀ ọdún wáyé fílẹ̀ bó ṣe wọ́n ṣe ládùúgbò ni ó lè ṣó ń fọ́ ni kí lè fẹ́ sí fún wa. Ojú mi ló ṣe face to face tẹ̀fi dúró sí bíbá ìtẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀. Ọlọ́mọjà sórí ibú bábà ò gbọ́dọ̀ sàbí sórí kúrú náà tí ń ṣe sáré oríire ló wà ní olórí burúkú ò gbọ́dọ̀ gbádà lólú ẹ̀ lọ́rùn tó lú ẹ̀ ta ni. Wèrè lé òdà àwọn ará àdúgbò mọ̀ wọ́n. Ọlọ́pọ̀ ó ń ṣe ènìyàn. Kí ló ṣẹlẹ̀? Ó ń ṣe ènìyàn. Ìwọ̀n tó bá tá ṣe fún mi nìyẹn láti ẹni ọkùnrin mi àti ẹ ó ti já. Tó bá já kó já ìgbà tí òṣò kan ọmọ ìyá. Ṣé bí màtí àtẹ́kà mi lọ ti ń lò fi sọ fún ìwé yìí ni wípé ohun àdé àkóso tó bá rí ẹ kò fi ṣe nǹkan kan. Ìgbà lóye tó bẹ̀ tó fẹ́ fẹ́ mi lórí. Wèrè ẹ padà gbàbọ̀dé ni ó kì í lọ. Màmá, ibi ìbá ilẹ̀ jókòó sí látàárọ̀. Ṣé látìgbà tí mo ti jáde lọ ẹ̀ tí ìdìde wọlé rárá? Wọ́n máa ń gbà tẹ́gùn mo dẹ̀ ń dúró dé àwọn ẹlẹ́ran mi. Àwọn ẹlẹ́ran yìí ṣé wọn ò kiri lé ní ìrara ni? Àmọ́. Torí àárí kankan látàárọ̀ kọ̀ọ̀kan já. Ṣé wà náà? Ẹ wá ní dìde wọlé báyìí. Irọ́ ò máa rá àwọn ẹlẹ́ran yẹn náà, mo fẹ́ ṣe bẹ̀. Ẹran ló dẹ̀ mú mi jẹ. Ó dẹ̀ mú wá kémi bá yín lọ sọ́jà kí n lọ bá yín rà wá. Má wọrí mo fẹ́ ó máa tó dé. Ẹ kúkú dìde wọlé ń gbà yín látàárọ̀ tẹ̀ ti jókòó.
ọmọ àbúrò yín tó ya wèrè yẹn mà ló ń bọ̀ yìí màmá. Ó yọ kọjá lọ́ǹtì ẹ̀ ní ṣá o. Kí ló kàn mí pẹ̀lú tiẹ̀? Ó yọ kọjá lọ́ǹtì ẹ̀ ní o. Ibi bá rí kí wọ́n rí. Ṣé ìmá ń pariwo ìkiri ni? Ó ìmá ń pariwo. Ǹjẹ́ ó wà tó tẹ̀ gáhùn mi. Ọ̀dọ̀ yín ló na àdá yìí sí ṣá o. Bóyá ń bọ̀ yìí. Ọ̀dọ̀ yín ló na àdá yìí sí o. Ṣé ẹ̀ rí? Ọ̀dọ̀ yín ló ń bọ̀ o màmá. Ṣé ẹ̀ rí? Ojú èmi àti ẹ ti kanra wa. Ìwọ ọ̀dọ́ olójú bí ojú ọ̀pọ̀ lónìí. Ṣẹ́yìn ló ń bá gbé. Ẹ gbà mí o! Ẹ gbà mí o! Ẹ gbà mí o! Alhamdulillah. 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 Ti kú wèrè mọ́ wèrè àwọn ọmọ sáyé. Àwa yìí ó Ọlọ́run wa tó bá jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa Olúwa wa. Àwa yìí ó Ọlọ́run wa tó bá jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa. Àgbà tán ni ó gbà mí Ọlọ́run o. Àgbà tán ni ó gbà mí o Elédùà. Àgbà tán ni ó gbà mí o Ọlọ́run o. Salaam alaikum. Alaikum salam. Fún kíákíá. Pé kí n wá yọjú sí inú ìlú ẹ̀. Ọ̀dà sàn, kò sí wàhálà sàn. Màá máa bọ̀ lọ́dọ̀ yín báyìí báyìí. Ọ̀dà mọ̀ ń bọ̀ ní náà. Alhamdulillah, 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 rabbil alamin. Muhammadu Isa, ya dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ya dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ya tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Àsìkò tí wàá tó báyìí o. Tájà àwọn èèyàn mọ̀ wípé wèrè táwa dọ́gbọ́n sí ń kọ̀rọ̀ olódì rẹ̀ yá.
dáàdì wọn mọ̀ pé owó yìí náà ti sàn. Nítorí pé gbogbo àwọn tí wọ́n dáná aburú yìí náà níjọ́ kìíní àná tí wọ́n pàyà tí wọ́n pa bàbá torí ogún bàbá rẹ̀ tí wọ́n ti torí ẹ̀fẹ́ mú wọn náà lọ iná ọlọ́run ti mú wọn. Wàláhì tàláhì ìsúnmọ́bìláhì làsíláwà nìkan nú wọn bá tún lòun rúwé ara tí ó san pa wọn ò ní jẹ́ kékeré. tí ó sì ọmọ nílé ọlọ́nà mo wá di gbajúmọ̀ wèrè tí gbogbo èèyàn ń pariwo kí n gbòòrò bó bá débi face to face dé o ìgbà tó bá face to face dé o. àwọn ṣe kí wọ́n mọ̀ kó wọ ìyá wèrè. Ọba torí nǹkan ṣe nǹkan lọ́lọ́run èyí tèmi ní kí wọ́n dá bí ọgbọ́n kó o ṣe yìí láti fi ọ́ pamọ́ láti fi nǹkan bo ẹ̀mí rẹ nítorí pé kọjọ́ òní ó lè wúlò kọjọ́ òní ó lè lápẹẹrẹ kí wọ́n náà lè bá fẹ̀mí ìrọ̀rùn lògbésí ayé rẹ̀. ṣe pé ewu ti ré lórí mi lọ. Wàláhì tàláhì ìsúnmọ́bìláhì làsíláwà alhamdulillah 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 alhamdulillah. Àsìkò ti tó. Sakina. Bọ́ọ̀lù. Alájí, ẹ má sọ fún mi pé Adébáyọ̀ ìyá wèrè. Wàláhì tàláhì ìsúnmọ́bìláhì làsíláwà Adébáyọ̀ ìyá wèrè. ọmọ ló ti sára ọlọ́run ní dọ́gba nǹkan bí ṣe ọ ọlọ́run jẹ́ olùgbẹ́ fáwọn òbí ẹ̀. Tí mo rí bá ẹ̀rọ tó wà nítorí pé ìwọ fúnra rẹ ti ṣe mí lóore olóore mi ló jẹ́ ẹgbẹ́ kan wà tí ìbá ti gùn mí ìbá kàn mí níta ìbá kàn mí ọlọ́run wá fi ọṣẹ sábà bí ẹ̀mí náà láti mú kó gbogbo ẹ̀dá tó bá sì ti jó lórí èèyàn kódà kọ́ tọ́rọ́ ni kọ́bọ̀ ni èèyàn gbọ́dọ̀ gbàgbé olóore. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀sùn ẹ̀dá ó wà láyé kò sí wọn fún ojú olóore. Bí n tí báyìí nínú orí ẹ̀dá bá ṣe fún ẹ̀ gbọ́dọ̀ èyí ló wá mú mi nígbà tí mo kí n tán tí mo ṣẹ̀ṣẹ̀ láti fẹ́ràn mi mo sì láàárọ̀ ọ̀sẹ̀ mo jókòó mo ṣàdúrà lọ́wọ́ mo pàgbà ilé ibi kan orúkọ rẹ̀ wá tọ́ mo tó ṣe mí lórí báyìí mo ti ń yáwó ní ọmọ ìlú ìjọsìn. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wa sallam. Bí aburú náà tó sáré kọjá. Lẹ́yìn tí mo rá aburú náà tó sáré kọjá, mo tún bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà nǹkan kan ò gbọdọ̀ ṣe ìṣà. Nítorí olóore mi ló jẹ́, olóore ọmọ mi ni, olóore tèmi náà ni. Lábẹ́rẹ́ sí ní ṣàdúrà yìí, àmọ́ kò sí ọ̀nà kàbúrú ìmọ̀ wáyé o. Irú àbúrò wo la ń sọ nípa ẹ̀? Àti wípé kí la lè ṣe kábúrú kankan òfin ní ṣẹlẹ̀ sí mi? Kí lọ́nà àbáyọ? Ọkùnrin àkàyè. Ọ̀nà àbáyọ yìí ni pé èmi fúnra ara mi ti jókòó àdúrà fún kódà mo ti ṣe sàárà wọn ọba. Kàbúrú ìfún fún wáyé. Àwọn yóò wáyé. Ọmọlọ́wọ́ mi jẹ́ ọkọ. Kó mọ́ bá wa kàn ọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n. Muhammadu Isa, mo fẹ́ kó létí gbọ́ ọ. Muhammadu Isa, ó yà wèrè. Wèrè bẹ́ẹ̀. Màá yá wèrè. Àmọ́ wèrè bá mi sọ yìí, àdọ́gbọ́n sí. Tọ́ọ̀bù láti lè tọ́mọ sí gángan bí ẹni pé nǹkan sí ọ bí ẹni pé ìrì ò pé mọ́.
Hello, Adébáyọ̀. Yes. Wọ́n ní àti dájú ti kú o. Àfà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní mọ́mí àti dájú ti kú. Inna lillahi wa inna lillahi. Isa Jésù tí mo sọ. Isa Jésù tí mo ń sọ lọ ṣẹ̀ṣẹ̀ rí yìí o. Àmọ́ kí ni táwọn wí má bàa wá pọ̀ jù báyìí lọ. Isa o. Nítorí pé àwọn tó dáná yìí. Báyìí dàda sọ́ọ̀nù báyìí sí láwà. Wọ́n dáná ìtàn ọlọ́run nígbà fún. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Ìlérí kankan àwọn náà ni mo ké bí. Lè wá lè sọ fún mi. Bí mo bá sọ fún ìwọ tó jọmọ mi náà, ó ṣeé ṣe káṣírí ó tú láti bí ọ̀dọ̀ rẹ̀. Àmọ́ bí wọ́n fúnra ara rẹ̀ ò ṣe mọ̀ yìí, tí ọ̀rọ̀ yìí wà láàrin èmi àti Débáyọ̀ pẹ̀lú Ọlọ́run ọba mi, òun ló ti dáa jù. Ìsí ìpọ̀. Oyè ti fi mí ṣe sí. Báyìí mi ò lè rí. Ṣèkínà, Ọlọ́run ló fi ọṣẹ sí. Kò yẹ kí ewu tó báyìí pamọ́ fún mi. Bá a bá fi pamọ́, ewu tí ó ré kọjá lọ yìí ò ní rí kọjá lórí Débáyọ̀. Ọgbọ́n tá a dá yìí lọ́lọ́run fi bá wa rí ewu yìí kọjá. Ọmọ pápá ò dígí. Bẹ́ẹ̀ ò bá rókù kò sí ọgbọ́n tá a lè fi dígí. Adébáyọ̀. Mo léèyàn ọ̀ya wèrè kílẹ̀ rú ń bọ̀ fún látúnṣe fọ́ọ̀kàn ó ní Débáyọ̀ ni. Àbí ọ̀ya wèrè kò sí nǹkan tó ṣe. Ìyá wèrè. Ìyá wèrè. Ìyá wèrè tó náà ìyá wèrè. Adébáyọ̀ ti face to face kúrò ìyá wèrè. Àgbà tó ni ó gbà mí ó Ọlọ́run o. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run tó fún wa lọ́jọ́ òní, tó fún wa ń tàná. Ọlọ́run dákun kó tó fún wa ní gbogbo ọjọ́ tá a lò láyé. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah. Àmọ́ kọ́rọ̀ yìí tó rí báyìí, ẹ̀yin fúnra yín jẹ̀bi o. Ẹ jẹ̀bi tó pọ̀ gan-an. Nígbà tí Muhammadu Isa wá bá mi, mo ṣàlàyé fún un, mo ní kó dàbí ọgbọ́n. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó gbọ́ sí alẹ́nu, ó sì dàbí ọgbọ́n. Ọ̀rọ̀ náà sì níyanjú. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ẹ kù ní bàbá fún Isa, kì í ṣẹ̀yìn náà ló wá yẹ kí wọ́n tún bárù wáyé lọ́wọ́ rẹ̀. Wọ́n béèrè béèrè kan lọ́wọ́ yín bàbá, àmọ́ kí n tó béèrè ẹ̀yin Muhammadu Isa, nǹkan kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ kó o ṣàforíjì fún bàbá yìí. Má tara bàbá yìí ṣe lọ́hùn. Ìwọ tara bàbá yìí sin Ọlọ́run ni. Kí ìwọ náà lè bá láforíjì jọ pé ìdẹ̀lẹ̀kẹ́ àmọ́. Àmọ̀pọ̀lọ́wọ́n bá ní inna Allaha Gafuru Rahim. Olóhùn lọ́ba aláforíjì. Ẹ wá jẹ́ àwọ̀ foríjì sọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run lè bá foríjì wa. Muhammadu Isa fẹ́ kó foríjì bàbá yìí. Ọlọ́run ọba nìkan lọ́ba aláforíjì. Bẹ́ẹ̀. Màá látọkàn tèmi wá o. Pẹ̀lú gbogbo ìwà ìdá tí wọ́n wù fún mi tó bó ti dùn mí tó, èmi ti foríjì wọn. Yàhákùwà. Bàbá, ọmọ yín lòun ti foríjì yín. Lòun ti foríjì yín. Àmọ́
bó o ló ṣe jẹ́ gan-an ẹ fi wá padà bára yín pò tẹ́ o ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá tó kù fún ọmọdé yìí tí ò sì sẹ́lòmíì tẹ́yìn náà sì tún jó lórí ẹbí wọn tẹ́ ẹ wá yajúlẹ̀ tí gbogbo ẹ fi wá dojú báyìí. àti kò ní mú mi ká fi lọ sókè òrùlé sùn. wọ́n ní ó ń bọ̀ àwọn lájẹ̀dẹ̀ o. àṣẹ ní tí mo fẹ́ sọ yìí gbogbo bá lọ́wọ́ bọ̀ wọ́n ní wíwo ẹ̀mí máa lọ́wọ́ mi. tí kò bá sí pé mo nígbàgbọ́ nínú yín gan-an pàápàá lórí ìṣẹ̀lẹ̀ tí bọ̀dá Gbádé Kẹ́ṣì ohun tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n bá yín sọ ṣùgbọ́n mo nígbàgbọ́ lórí pé ẹ kì í ṣe orí kókókókó àgbàlagbà. èyí ní ìṣeré àti mi ṣé kí n sọ̀rọ̀ rẹ̀ kò séwu sọ ẹ ká pa láìsí ṣe tó gbọ́ ẹ mo ti bí ilé rẹ̀ kẹ́ tó ní kí n sọ. kí láìsí. a ní láìsí last born àbígbẹ̀yìn ìyá wa bẹ́ẹ̀. àbígbẹ̀yìn ìyá wa kò ṣe bá jẹ́ ká ṣe bẹ́ẹ̀. tá a bá pa bí ìgbà tá a fi lọ sórí òrùlé sùn ni ó léwu àkọ́kọ́ ó gùdùnú kó gbóyàn lẹ́nu ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kejì ṣàǹgbọ́n tó bá ti gba nǹkan tó mú yẹn yó báyìí kò ságbà kan tó jọ lójú irú ẹ̀dẹ̀ ṣòro bá ṣàwò ṣẹfẹ́ wọ́n àti mi ilé Gbádé Kẹ́ṣì tá a fẹ́ tà òun ni ò jẹ́ kátìrìtà látijọ́ yìí o. bó ṣe sọ̀rọ̀ tó òpùrọ̀ tó àṣìṣe ohun tó mú kò bá lẹ́jẹ̀ mọ́. mo fẹ́ ṣàkíyèsí. ó jẹ́ kó ṣíwá o. ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́n nìkan ló ń bolẹ̀ ṣé kò rí ó máa ń sọ̀rọ̀ síbi ìjàkà ẹ̀mí máa kàn fi ṣe pé tó àgbàǹgbà máa ní àmọ́ mo wó ṣàkún ẹ̀ lóòótọ́ òun yóò jẹ́ ká ti rí léyẹ̀ ta bí ò bá jẹ́ wípé ọmọ Gbádé Kẹ́ṣì yẹn ọlọ́run fúnra rẹ̀ yìí ní orí dànù ẹgbẹ́ ṣàwàwà àbáwá àti àwàkọ́lá yìí ló. ẹ máa gbọ́ ntọ́lọ́run fi kẹwàá rè tí ó jẹ́ kí àṣírí wa ti tú ló ní kí ọmọkùnrin kan ṣoṣo tí Gbádé Kẹ́ṣì filẹ̀ yẹn tí ó ti ya wèrè yẹn ọdún mo mọ̀ pé kò lè ṣẹ̀yìn ẹ̀yin lè má ti ya ọmọ yẹn wèrè ẹ̀ẹ̀kan inform mi ni ìyẹn jẹ́ bí small assignment fún mi. ṣé bí kọ́nà jẹ́ kó mórè ni ìyẹn ni pé ìwọ mọ̀ pé mi ni mo gbìyànjú mo mọ ìjọ fẹ̀mí ìmórè hàn mi. ẹ má bínú ẹgbẹ́ orí sì fún kẹ́ yàyàn wèrè. ṣé rí ká ní kì í ṣe pé ẹ ti gbìyànjú ẹ ti yàyàn wèrè. ẹ má bàa sọ pé ẹ ti yàyàn wèrè. ìbájọ́ mi àti ẹ. ká ní kì í ṣe pé ìyẹn ti ya wèrè láyé sí ìbálẹ̀ dí àpòpọ̀ mọ́ àbámárojú tó rọrùn lápá bọ́rọ̀ ṣe wá rí nítorí tó bá dé kò gbọdọ̀ rọrùn. kò gbọdọ̀ rọrùn mo wá bàtìkò sọ fún yín pé tẹ́ a bá fi lè gbà síra wa lẹ́nu kádé ládé káfí pété ládé kẹ́ni tó bá wo ìbálú látọ̀dọ̀ àti mi kí Ṣàngó pa lójijì. ogun làákàyè. ṣé faramọ́ kí Ṣàngó pa yín sọ́ọ̀dì kó pa ẹni tí àwọ̀ ẹ bá lù. ọ̀rọ̀ tó sọ yẹn pátá ọ̀rọ̀ làákàyè òdodo wà nù àmọ́ ṣé pé bíi pé kàmúlẹ̀ kọ́ ló sọ yìí. ìyẹn kéré nu túlú wa lè gbèsáré. Ṣàngó náà máa lò. èmi tẹ gbúdùn nu kàmúlẹ̀ múlẹ̀ ìlú rẹ̀. Ṣàngó náà máa lò. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. A'udhu billahi, a'udhu billahi, a'udhu billahi minash shaitanir rajim. Ẹ̀yin tẹ́ ń jágbàlagbà ẹ kó kú o àmọ́ ọlọ́run ọba lọ́ba aláforíjì ọlọ́run foríjì yín ọlọ́run fún yín lálàáfíà ọlọ́run dúró tì yín Muhammadu Isa ọpẹ́ ni kó máa dúpẹ́ lọ́hùn. Ó ní bọ́lọ́hun bá ti gbé ìjà ẹ̀dá kí ló olúwa rẹ̀ tó ń bínú sí fi mí lọ́kàn balẹ̀ Sátìá kó dì nígbẹ̀yìn kì í rọ́pẹ́ dá ṣorí pọ́pẹ́ ti tọ́ sí wọ̀ báyìí. Téèyàn bá ti ní olùgbèjà bíi tọlọ́hun ọba
kódà kó ń tọ̀ wọ́n máa yọ̀ kó máa jóni. má ro bọ́lá ti sọ pé gbogbo ẹ̀ ó ṣeré ló ṣeré mu bàbá ọlọ́run dáríjì yín o ọlọ́run dóòtì yín o ọlọ́run dóòtì yín ọlọ́run wà pẹ̀lú yín o àbọ̀ máa fàdúrà ràn yín lọ́wọ́. Face to face kò forí ṣe kò fọrùn ṣe kò ní kán má bà tirẹ̀ jẹ́ o face to face rẹ o ayẹlẹ inú jìn ẹni àgójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà ayẹlẹ inú jìn ẹni àgójú òkúlẹ̀ kò jẹ́ ní àgbà. You know what? Open your eyes, see beyond your nose. Kò rí bó ti rò ní ikùn rẹ o, inú ẹni kò mọ̀, ọ̀rẹ́ mi. Wake up! Torí pé inú ẹni kò mọ̀, ojú ẹni kò fi ríran kọjá inú. Torí ibi tó rí dé ẹ, ó kọjá abẹ́ o. Ayé lè.